Amen. 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 The Lord is good. The Lord is good. Somebody put your hands together once again. Let's appreciate God. Let's appreciate God. Let's appreciate God. Let's appreciate God. Amen. Wherever you are, níbikíbi tí o bá ti wà, and wherever you are watching, àbí níbikíbi tó o bá ti ń wò wá, here in Nigeria, nílùú yìí ni àbílẹ̀ òkè kún, in abroad, àbílẹ̀ òkè kún. I am using this opportunity Mò ń fi àǹfààní yìí sọ fún yín to say wípé happy Sunday a kí yín pé ẹ kú ọjọ́ ìsinmi, and happy new week. a kí yín pé ẹ kú ọ̀sẹ̀ tuntun. Let it be your day. Ẹ jẹ́ kó jẹ́ ìṣe. For the Lord Fún Olúwa that has given us the privilege, tó fún wa ní àǹfààní, the grace, orí ọ̀fẹ́, the power okun to see each other today. láti já a rí oníkálukú wa lónìí. Yesterday night, Ní àṣálẹ́ àná, many people struggling in order to enter the new month, ọ̀pọ̀lọpọ̀ ló ṣakitiyan láti wo oṣù tuntun, but they did not make it. ṣùgbọ́n wọn ní àǹfààní àti wọ̀. It has been a grace to me and you. Ó ti jẹ́ orí ọ̀fẹ́ fún èmi àti ìwọ. If you are thinking deep, Bí wọ́n bá wò ó jinlẹ̀ you dáadáa, are thinking very deep, tó o bá wò ó jinlẹ̀ it dáadáa, has become a grace ó jẹ́ orí ọ̀fẹ́ for me and you fún èmi àti ìwọ to appreciate the Almighty láti dúpẹ́ fún Ọlọ́run alágbára, for giving us the power, láti fún wa ní okun, for giving us the strength, láti fún wa ní okun, for giving us the spirit láti fún wa ní ẹ̀mí, to meet up with today. láti jẹ́ kí a bá ọjọ́ ìní pé. Use your beautiful hand to appreciate the Almighty. Again, Lẹ́ẹ̀kan sí i, if you think it is not honor to be giving glory, tó o bá wò ó pé kò yẹ kí a bu ọlá àti ògo fún wọn, I want to tell you something. mo fẹ́ sàn kankan fún ọ. There are people
that is more better than me. Mo fẹ́ sọ fún ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà tó dáa jù mí lọ. Then that is more better than you. Tó tún dáa jù ọgán lọ fún ààrẹ. Recognize all over the world. Mo fẹ́ kó o ṣe àdámọ̀ gbogbo wọn ní ọ̀sẹ̀ tó kọjá. That is being recognized all over the world. Gbẹ̀ni tí ẹni tí gbogbo ayé mọ̀ káàkiri. As at yesterday, Lánàá, Rachel Omega Rachel Oníga. then give up to the ghost. A rí wípé wọ́n ta téwu nípa. Give up to the ghost yesterday. Wọ́n máa ta téwu pa ní àná o. Upon all they Pẹ̀lú have, gbogbo ohun tí wọ́n ní. upon the career they have, Pẹ̀lú gbogbo ìmọ̀ àti ìwé tọ́ka. upon the passport of another country they have. Gbogbo ìwé onílù bòmíràn tí wọ́n ní lọ́wọ́. But for the Lord have given you grace. Ọlọ́run tó wá fún ẹ ní oore ọ̀fẹ́ yìí. She struggled her life to reach today. Ó mà ṣakitiyan láti di ọjọ́ òní yìí o. She struggled everything to encounter August. Ó mà ṣakitiyan ìbápàdé oríṣiríṣi láti wo oṣù August. But there is no grace for her. Ṣùgbọ́n kò sí oore ọ̀fẹ́ fún mọ́. She gave up to the ghost yesterday. A gbí pé ó ta téwu pa ní These àná. are reasons you will begin to think in you. Àwọn ìdí tí o gbọ́dọ̀ máa fi ronú lélẹ́yìí nù That rẹ. it will make you to appreciate the Tó yẹ Almighty. kó yin Ọlọ́run alágbára. Many of you are thinking, I have not eaten. Ọ̀pọ̀lọpọ̀ yín ló wọ ilé ni ò tí ì jẹun. Àwọn tó lówó tí wọ́n kú lánàá kọ́ kí ni kí wọ́n ṣe. People that are rich and died yesterday, what do you expect them to do? Má dọ̀rùn mòótọ́. Please, don't get to heaven before you know the truth. Ètò bá dọ̀rùn mòótọ́. When you get to heaven before knowing the truth, Kò sí àtúnṣe fún ọmọ o. there is no amendment. Tí gbogbo ipò tó bá ti wà. In every position you are, In all conditions ní gbogbo ipòkípò that you find yourself. tó o bá ti ríra rẹ, Ẹ jẹ́ kí Ọlọ́run kẹfi sí ààyè Ọlọ́run. place God in the position of Tó God. bá ní kò sówó lò ṣe sin Ọlọ́run. You say there is no money, you don't serve God, Ní ìjọ tí o bá ti kú. immediately you are dead. Tí Rachel Oníga tó bá ti lè kú. If Rachel can die, Kò sí ẹni tí kò lè kú. there is no one that cannot Ní die. ìjọ tí o bá ti kú. Immediately you are dead, Fáìlì ẹ̀ wà máa lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti máa gbé fáìlì kiri. you will take in your file. Ọ̀rọ̀ ikú dàbí ẹni wípé ara ẹ̀ ò yá. O lọ sí hospital wọ́n ní kó máa ṣe tẹ́sítì. Death is just like you are sick and you are asked to conduct some tests. Wàá wá máa rí i pé wàá wá máa gbé fáìlì ẹ láti ibì kan ọ́fíìsì kan sí ibì kan. You will now be taking your file from one office to the other. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ wípé bí ènìyàn bá ti kú bó ṣe rí nìyẹn. It's related that when someone is dead, Má jẹ́ kí ẹnikẹ́ni kó purọ́ fún ẹ pé tó o bá ti kú o fẹ́ lọ sinmi ni o. don't let anyone lie to you that when immediately you die, you want to go and rest. Bí n bá kú lẹ́nìí kì í ṣe ìsinmi. If I die today, it is not rest. Mo fẹ́ lọ sí kóòtù tí wọ́n ń pè ní kóòtù Ọlọ́run. I want to go to Supreme Court of God. Jẹ́ ó jẹ́ ìṣe rẹ. Let it be your will. Then I will begin to carry the file up and down. Màá bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn ìwé ìfisùn mi kiri. They begin to take me from one court to another. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé mi lọ láti kóòtù kan lọ sí kóòtù I mìíràn. am giving you the assurance today. Mò ń fún ẹ ní ìdánilójú rẹ̀ lónìí. Only person that can rest in the kingdom of God, Ènìyàn kan tó lè sinmi ní ìjọba ọ̀hún ní. it is the people that walk with God Àwọn tó mọ Olúwa ṣiṣẹ́. and that go by his authority. Àwọn tó tẹ̀lé àṣẹ rẹ̀. Àwọn nìkan ni wọ́n lè sinmi ní ọ̀run. They are the only people that can rest in Bí o heaven. bá ṣì ń rí rẹ lọ́wọ́lọ́wọ́ bí mo ń bẹ sọ̀rọ̀ yìí, If you are seeing yourself presently, tí o dẹ̀ ń rí rẹ pé o ò pé rárá níwájú Ọlọ́run. you are not perfect in the presence of God. Bí ikú bá pilẹ̀ pa ẹnikẹ́ni láàrin èmi àti ẹ. If death take any one of us, Bí o ti parí ṣẹ́ẹ̀lì ní àná, as he eliminated Rachel o yesterday, níbi kankan tó ń lọ. you have no place to O go. tún bẹ̀rẹ̀ sí ń jẹ̀yà nínú ọ̀run You rẹ̀. continue another suffering in heaven. Let it be your will. I deliver every time. Ojoojúmọ́ ni mò ń bá yín sọ. I
I deliver every day. Ojoojúmọ́ ni mò ń sọ fún yín. I let you to know that listen, there is nothing on earth except you serve the Almighty. Èmi jẹ́ kó yí ẹ wípé kò sóhun kankan lórí ilé alààyè yìí àbí tó o bá ṣe Ọlọ́run alágbára. If you can use Monday to Saturday, Bó o bá lè lo ọjọ́ Monday sí Saturday fúnra rẹ. and you cannot give the Almighty Sunday. Bí o bá lè fún Ọlọ́run alágbára lọ́jọ́ Sunday. Jẹ́ ká wo bó ṣe fẹ́ rí. Let us wash it out. Bí n bá sọ tí n bá sọ dáadáa nínú ayé. If I didn't say it well on earth. Bí n bá sọ tí n bá sọ dáadáa nínú ayé. If I didn't say it well on earth. If I say it and I did not say it well in the world. Bí ìbá ti sọ nínú ayé yìí. Tá a bá dí ọ̀run. When we get to heaven. Wàá rí ẹni tí ó máa lọ sọ fún ẹ lọ́run. You will see the person that will tell you in heaven. Pé nínú ayé wọ́n sọ fún ẹ wọ́n ní That on earth you have been told you didn't listen. Let it be your day. That is not where I am going. Ibi tẹ́mi ń lọ kọ́ lélẹ́yìí o. But I am using that place to let you know that we are in another new month. Mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tá a sọ síwájú ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ mọ̀ pé a ti bọ́ sínú oṣù tuntun. So that you will appreciate God that you are in the new month. Tó o bá lè yí dáadáa ipò tí wà nínú oṣù tuntun. If you have it in mind that today is the beginning of another new month. Bí ìwọ bá ní lọ́kàn wípé èyí ni ìbẹ̀rẹ̀ oṣù tuntun. You will have prepared more than this. Wà á ti gbáradì ju báyìí lọ. A new month. Oṣù tuntun. A new glory. Oṣù ògo. You know what God told me yesterday about this month? Ṣọmọ kí Ọlọ́run sọ fún mi nípa oṣù yìí ni. God told me that the month 8. Wípé oṣù kẹjọ yìí. It is a month. Ó jẹ́ oṣù. Of no retreat. Oṣù tó jẹ́ wípé. Oṣù tó yẹ pé ànígbà. No retreat, no surrender. Oṣù tó yẹ pé ànígbà. Ẹ jẹ́ kó jẹ́ ìṣe. Let it be your dream. Write it down, it is a prophecy. Ẹ kọ sílẹ̀, ó ti di àsọtẹ́lẹ̀. You will discover that from day 1 to the end of this August, Wà á rí pé láti ìbẹ̀rẹ̀ oṣù kìíní dé ẹ̀yìn ìparí oṣù yìí. the struggling will begin to speak about no retreat, no surrender. Àwọn akitiyan yìí máa sọ nípa wípé a ò ní gbà o. And nothing can change it. Kò dẹ̀ sí ohun tó máa yẹ. Let it be your doing. Ẹ jẹ́ kó jẹ́ ẹ̀sìn. I want to tell everybody that is here today Mo fẹ́ sọ fún gbogbo ènìyàn tó wà níbí lónìí. that the Almighty sent me to you. Olúwa rán mi sí yín. Please, let's take care of the children Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọdé. and let there be decorum. Ẹ jẹ́ kí ìdákẹ́rẹ́ kó wà. Listen, in order for you to have this teaching Ìwọ gbọ́ kó o bá lè gba ẹ̀kọ́ yìí. or to learn under the feet of the Almighty. Kó o bá lè kọ́ lábẹ́ ẹsẹ̀ abẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ó jẹ́ ìṣe yín. I saw a vision now. Mo rí àwòrán báyìí o. I saw a vision now. Mo rí ìran báyìí. I saw a vision now. Mo rí ìran báyìí. Let me go and let me say it like this. Ẹ jẹ́ kí n sọ báyìí. I want to go and say it like this. Mo fẹ́ lọ báyìí, ẹ fẹ́ sọ báyìí. Listen to me. Ẹ gbọ́ mi. This woman that we call Rachel, Obìnrin tá a pè ní Rachel yìí. he has house, Ó ní ilé. he has everything. Ó ní gbogbo nǹkan. Listen to me. Ẹ gbọ́ mi. She worked for it. Ó ṣiṣẹ́ fún She gidi. worked for it. Ó ṣiṣẹ́ gidi. Really working for it. Ta ni kó ó ṣiṣẹ́ gidigidi fún un. Seriously working for Ó it. ṣiṣẹ́ gidigidi fún But un. yesterday, Ṣùgbọ́n he lánàá, gave up to the ghost. ó tàtẹ́ òun pa. Èwo ló kó lọ nínú wọn? Is there anyone she took away? Bí ikú bá pààyàn lẹ́gbẹ̀ẹ́, ó ń sọ̀rọ̀ fún ẹni o. If death eliminates someone beside you, Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀ ń parọ́ mọ́ ọ̀lú, tẹ̀ ń parọ́ mọ́ pé kò sówó lọ́wọ́ yín. you that you are working and you are saying there is no money with you, Tẹ̀ ń parọ́ mọ́ ọmọ yín pé torí ọmọ lẹ ṣe it's your ṣiṣẹ́. children that you are working. Kò sí ohun tí o máa gbé kúrò nínú ibi tó wà yìí lẹ́yìn tó bá ti kú. There is nothing you will take away from this earth after you die. Mo ti fẹ́ kúrò níbẹ̀ ṣùgbọ́n mo tún padà rí ìran yẹn. I have left there before. but Àwọn I've seen tó the rí picture. ní pásítọ̀tù mìíràn o. They have another passport. Wọ́n kọ́ ilé wọn lọ sílùú òyìnbó bí alára ni. Travel a lot. Kò sí ohun tí wọn ò ní. There is nothing they don't Mi have. ò wá mọ̀ bóyá wọ́n tún ní ìṣòro kan. I don't know, maybe they have Ṣùgbọ́n mo challenges. fẹ́ kó yé ẹ wípé nínú ayé yìí wọ́n wá ayé wọ́n sì rí ayé. I want you to know that they seek
for the world and they wọ́n have ní seen God. àná But yesterday, wọ́n sọ gbogbo ẹ̀ sílẹ̀. they left everything wọn ò behind. mú nǹkan kan dání. They did not take anything béèyàn along. kan bá kú ní ẹ̀gbẹ́ ẹ̀, If anyone dies ohun tó lù wá beside sọ fún ẹni you, wípé what God is ó saying ń pàlọ́ fún ẹ is telling you a story kó o lè mójútó ọ̀rọ̀ ara ẹ̀. for you to be concerned ó about fi ayé yourself. àti ọlọ́run búra rẹ̀ lónìí. I use heaven and God mo as sì a fi cause ìpè búra rẹ̀ lónìí. and calling up to. má jẹ́ kí wọ́n sọ pé kó o fẹ́ lọ sinmi lọ́run. Don't allow them to tell you that you want to go and rest ẹni in tó heaven. sinmi ní ọ̀run ni ẹni tó ṣiṣẹ́ ọlọ́run nínú ayé yìí. The person that rests in heaven, they are the people that work for God on bí this o earth. bá wá rí bó o ṣiṣẹ́ ọlọ́run nínú ayé, And if you have seen that you have worked for God jẹ́ on kí n this sọ fún ẹ earth, wípé o fẹ́ lọ sinmi lọ́run. let me tell you, you want to go and rest in heaven. jẹ́ kó jẹ́ ìṣẹ́. Let's see your God is less concerned about the work you are doing on the earth. kò sóhun tó kan Ọlọ́run lórí iṣẹ́ tó ń ṣe lórí ilẹ̀ alààyè yìí. God Almighty is less concerned about your wife. Ohun Ọlọ́run kò sóhun tó kan Ọlọ́run nípa ìyàwó rẹ. God in the heaven, it is less concerned about your children. Ọlọ́run kò sóhun tó kàn nípa ọmọ rẹ. God in heavenly, it is less concerned about your business. Ọlọ́run ní ọ̀run kò sóhun tó kàn pa okòwò rẹ. God is concerned about Ohun tó kàn níbi sinmi. sàmì. Ṣé o lérò pé o lè jogún ayé mi? Do you think you can inherit the world? Jẹ́ kó máa rókì lọ́kàn rẹ̀. I want you to be thinking it in your Ṣé o mind. lérò pé o lè jẹ ogún ayé yìí ni? Do you think you can inherit this Tí world? ọ̀rọ̀ ẹ̀ ò yé mi, I continue thinking about your matter every day. Pé gbogbo ìgbà ni mò ń wo nípa yín. Your matter is getting me confused every day. Àwọn ohun tí mò ń wo nípa yín. ó jẹ́ kó Somebody, máa you mú are ẹ̀rọ watching me. I am getting confused about you every day. Gbogbo ìgbà ni kò tiẹ̀ yé mi nípa Do yín you mọ́. think you will gain this world? Ṣé òun pọ̀ máa jèrè ayé yìí ni? Kò sí ẹni tó lè jèrè ayé o. Nobody can inherit this world. Bí Àbáṣà ò bá jèrè ayé, If Abacha did not inherit this world, kò sí ẹni tó máa jèrè ayé. no human being can inherit the world. Ó lè jèrè ayé. You can never inherit the world. Ohun tó o bá ṣe láyé, ayé máa gbà sílẹ̀ lọ́wọ́ ẹni kó tó lọ sọ́run. Whatever you have done on this earth, the world will receive from it. Ìdí tí o ṣe lè jèrè ayé nìyẹn. That is the reason you can Bó inherit the o bá world. kọ́ ilé nínú ayé yìí. Build houses on this Bí earth. o bá àwọn ẹ̀ kó o lọ sí dodo ìlú èyìnbó nínú ayé yìí. Travel all over the universe. Tó bá àwọn ẹ̀ kó o ní dodo agbára tí kò sí ẹnikẹ́ni tó lè kojú lẹ́nu ayé yìí. Have all power that no one can challenge. Ó lè jèrè ayé o. You can never Ṣé inherit tó o the bá world. ti lè lọ pẹ́rẹ́? Immediately you Ayé die, máa gba dodo ohun tó fi fún ọ. earth will collect it all. You are thinking in a way, you are thinking as if you can live tomorrow. Ó wò ó pé ó máa di ọ̀la. Èmi ò ronú bẹ́ẹ̀ o. I don't think like that. Tó bá ti dé náà ló dé. When he has come, he has come. And I am preparing myself. Mo dẹ̀ ń gbára mi lẹ̀. Tí tó bá ti lè dé bó ṣe rí yẹn, And when he comes, kí wọ́n rí ibi tí wọ́n lè sinmi sí. they should have a place to bury me. Kó má di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo pé àdodo ìbá yìí ti fún jù. That this place is too tight. Ṣé pé alákọ̀ọ́lẹ̀ ọmọ ti lọ lọ́mọ. Can you now see that alakorism has Then I them? am trying all my effort. Mo wá ń ṣakitiyan mi báyìí. Mi ò lò bẹ́ẹ̀ ni wípé mo lè di more than this year. I am seeing it that I cannot spend more than this Gbogbo tí year. mò ń rò ní ọpọlọ mi ni wípé What I am thinking, tí ó bá ti dé ó ti dé náà ni. when he has come, he has Ṣùgbọ́n kò come. wá ní ìdákọ́dé. But when he comes, Tí wọ́n máa wò pé kò sáyé ń bí kò sáyé ń there's bí. no space here, Ẹ there's no jẹ́ ká space gbé here. lọ sátán. Let's take him to. So you need to work on your life. O gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí Yóò ayé jẹ́ rẹ. ìṣe rẹ̀. Bí wọ́n ṣe ń lo ayé ẹ nìyẹn. That is the way you are utilizing Ó your ń lo life. ayé ẹ bẹ́ẹ̀ ni mo máa lo ọ̀la. You are utilizing your life as if you are going to Nítorí ẹ̀ ló spend ṣe máa tomorrow. rí i pé gbogbo ọjọ́ Sunday wà á máa plan níbi tó o jókòó sí wípé tó bá máa fi di aago 12 o fẹ́ lọ sí party. And by 12 o'clock, you are going to a party.
ọjọ́ Olúwa. The day of the Lord. There is always the day of the Lord. Àwọn ọjọ́ Olúwa máa ń wà. And there is always your day. Àwọn ọjọ́ títí ẹ náà wà. But today we are not going there, but due to one or two things I have to go to that area. Lónìí a lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn ohun kan àti méjì ló yẹ ká gbàgbé yẹn kọjá. For you to appreciate him. Láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. That he has done great things for you. Ipò ti ṣohun ńlá fún ọ. He has done great things for me. Ó ti ṣohun ńlá fún mi. I have to appreciate him. Àwọn kan ti bọ́lẹ̀ ní January. Some people have dropped January. Ọba dẹ̀ ti bọ́lẹ̀ àwòtú ríru wọn mọ́. When since they have dropped, we cannot see them again. Ìyẹn ni mo fẹ́ kó máa rò. I want you to be thinking about that. A ò lè ríru Rachel Oníga mọ́ láyé. We can never see Rachel Oníga again. Ó fi ayé àtọ̀run bóra rẹ̀. I use heaven and earth. Tó bá ti lọ wọn ò lè ríru ẹ̀ mọ́ láyé If wọn. he has gone, we cannot see it any longer. Ó fi ayé àti ọ̀run bóra I rẹ̀. use heaven and Àwọn earth. kan ti bọ́lẹ̀ ní February. The same people drop in February. A ò lè rí wọn mọ́. We can't see them any Àwọn kan longer. ti bọ́lẹ̀ ní March. Some people have gone in Kò March. sóhun tá a fẹ́ ṣe nípa There's wọn mọ́. nothing we can do. Kò sóhun tó o lè ṣe tó lè dá wọn padà mọ́. There's nothing you can do. Àwọn kan ti bọ́lẹ̀ ní April. Some people have given Kò up sí to God ohun in tó o April. lè ṣe láyé yìí There's nothing we can do on tó this lè dá wọn earth padà mọ́. that can return them Àwọn back. kan bọ́lẹ̀ ní March. Some people have Nínú given oṣù up in karùn-ún. March. In May, Kò sóhun tí mo lè ṣe tí o lè ṣe nothing you can do tó to lè return dá them wọn back. padà mọ́. That can return Àwọn them kan bọ́lẹ̀ nínú oṣù kẹfà. Some people Èyí tá ń pè ní Júùnù. Kò sóhun tí a lè ṣe Yes, nothing we can tó do. lè dá wọn padà mọ́. Return them back. Àwọn kan bọ́lẹ̀ ní July. Some people fell now. Obìnrin yẹn bọ́lẹ̀ ní àná. We drop it yesterday. Kò sẹ́ tá a lè ṣe. There's nothing we can Tá a lè fi dá padà mọ́. That we can use to Nínú stand oṣù tó tú rí yìí. in this month. Èní yìí gangan tó rí yìí. Today. Tí gbogbo èèyàn ní àwọn owó ìní yìí. That they have seen Àwọn today. kan sì tún máa tún bọ́lẹ̀. Some people will see Kò that. sóhun tá a lè ṣe. Why I am saying this? Ìdí tí mo fi ń sọ èyí. Ó ń ṣe bẹ́ẹ̀ ni wípé o mọ ohun tó wá ṣe nínú ayé mọ́. You are doing as if you don't know what you are doing right Bí now. wọ́n bá mọ ohun tí wọ́n wá ṣe nínú ayé. You know what you are doing right now. Ènìyàn kan máa wọlé ní aago 12:00 àbọ̀. Some people will be entering 12:30. Á lóun wá sin Like Ọlọ́run. he comes to sacrifice. Ẹjọ́ jẹ́ ìṣe yìí. Let it be your duty. Ìdí tí mo ṣe ń sọ èyí, ó ti gbàgbé ìdí tí wọ́n ṣe bí ẹ. You have forgotten the reason why you were given Ó birth ti to. gbàgbé ìdí tí ìyá ṣe pariwo ní ọjọ́ tí ó máa bí ọ. You have forgotten when your mother is shouting when you want to deliver. Ó ti gbàgbé ìdí You have forgotten the reason tí wọ́n fi kí ìyá ẹ pé ẹ kú ewu why ọmọ. they congratulate your mother. Iṣẹ́ ló wá ṣe láyé. You came to work on earth. Iṣẹ́ ni Jésù ṣe. Jesus Christ walked. Ọmọ Ọlọ́run kú nítorí rẹ̀. Children of God, the child of God died for us. Ọmọ Ọlọ́run kú nítorí mi. Ó jìyà púpọ̀. Ó ṣẹ́gun. Iṣẹ́ ló ṣe. Ọmọ Ọlọ́run kú nítorí mi. Ó jìyà púpọ̀. Ó ṣẹ́gun ọ̀tá fún mi. Iṣẹ́ ló ṣe. Iṣẹ́ ló ṣe. Iṣẹ́ ni. Nítorí ìbùdó, ó jìyà púpọ̀ mi. Ọ̀tá àgọ́ mi. Ọmọ Ọlọ́run kú nítorí mi. Ó jìyà púpọ̀. Iṣẹ́ ló ṣe. Ọmọ Ọlọ́run kú nítorí mi.
Ó jìyà púpọ̀ fún mi. Ó ṣẹ́gun ọ̀tá. Iṣẹ́ ló ṣe. So why I go to that direction? Ìdí tí mo fi lọ sí ìpele yẹn. It seems you don't know why you are in the world. O mọ ìdí tó fi wà nílé ayé yìí. If you know why you are in the world, Bó o bá mọ ìdí tó fi wà nílé ayé yìí ni. you will not be behaving the way you were behaving. O ò ní máa ṣe bó o ṣe ń ṣe yìí. The mothers, Ẹ̀yin ìyá. you will not be behaving the way you are Ẹ ní behaving. máa rí ẹyẹ ń ṣe yìí. The choir, Àwọn akọrin. you will not be behaving the way you are Ẹ ní máa rí behaving. ẹyẹ ń ṣe yìí. The brothers, Àwọn arákùnrin. you will be behaving the way you Ẹ ní behave. máa rí ẹyẹ ń ṣe. The fathers, Àwọn bàbá. you will be behaving the way you are Ẹ ní behaving. máa rí ẹyẹ ń ṣe. Even the children, Àwọn ọmọdé. you will not be behaving Ẹ ní máa the ṣe. way you are Yes, behaving. she- That's the be you're doing. Ẹ̀jẹ̀ tó bẹ̀ sí. Faith. Ìgbàgbọ́ Relating tá a fi ṣàfiwé to Daniel. Dáníẹ́lì Ẹ jẹ́ kó jẹ́ ìṣe. lẹ́yìn bí ọdún. There was a man in the Bible. Arákùnrin kan wà nínú ìwé mímọ́. He's a very strong man Ó jẹ́ ọkùnrin takuntakun. and he's a prophet of God. Ó tún jẹ́ wòlíì Ọlọ́run. He was called À ń pè ní Prophet Daniel. Prọfẹ̀tì wòlíì Ẹ Dáníẹ́lì. pàtẹ́wọ́ fún Jésù. Nàbílá. Ẹni tí kò sùn níbi tó ti ń ṣiṣẹ́ He did not sleep where he's working tó wá ń sùn níwájú Olúwa. and he sleeps in the presence of God. Ṣé o ò rí wípé ó ti pàdánù ohun gbogbo? Can you now see that he has lost everything? Ẹni tí kò lè sùn níwájú ọ̀gá ẹ̀ nínú ayé The person that cannot sleep in the presence of his tó boss wá ń sùn níwájú ẹni tó ju ọ̀gá ẹ̀ lọ nínú ayé àti nínú ọ̀run. the person that is senior is I- both in heaven and earth. Ayọ̀ ló máa pè ṣùgbọ́n ó ti pàdánù ohun gbogbo. You call it joy, but you have lost everything. Ìjọ ikọ̀ ayọ̀ bẹ́ẹ̀ tó ń ṣayọ̀. And that is joy. No, That pleasure. oh, no, it is not joy. Pleasure. Pàtẹ́wọ́ fún Jésù. Má jẹ́ kó kó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Don't let the person beside you affect you. Concentrate to receive. Ìwọ já jẹ́ ẹni tí ó ń gbọ́ láti lè gbà. Gẹ́gẹ́ ìṣe rẹ̀. Then I begin to ask God, what do you have for your people today? Mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kí ló ní fún àwọn ènìyàn rẹ. God asked me to tell you Olúwa ní kí n sọ fún ẹ that pé these people you are seeing, àwọn ènìyàn tó ń rí yìí. let them know Jẹ́ kí wọ́n mọ̀ pé that there is something we call faith, ó ní ohun tá à ń pè ní ìgbàgbọ́. and that faith of today, Ìgbàgbọ́ tòní. we shall relate it to the faith of Daniel. Àbí wá wé ìgbàgbọ́ dáná. Let them be like, put your hands together. Daniel Dánẹ́lì. is a woman being like you. Ó jẹ́ ènìyàn bíi títí. He was created by the Almighty. Ọlọ́run alágbára ló dáa. Àtọ̀rẹ́. Don't deceive yourself. Ó mọ̀dí tí ó ṣe máa jẹ èmi àti ẹni yà. You know the reason why we are going to face the consequence? Tó bá jẹ́ pé Jésù kọ̀ wọ̀bọ̀ látọ̀run ni. If Jesus comes through heaven, Wà á máa sọ fún Ọlọ́run wípé Jésù kì í ṣe èèyàn o. that Jesus Christ is not a human being, Wà á jàre Ọlọ́run. you will be innocent of Kó God. o má bàa jàre Ọlọ́run. For you not to be innocent of Òun ló God, ṣe jẹ́ kí wọ́n bí Jésù bí wọ́n ṣe bí ẹ̀. Jesus Christ was born the same Ẹ way jẹ́ kó he jẹ́ was born. ìṣe.
bó o ṣe tutọ́ bí ìyá ẹ̀ ṣe tutọ́ nígbà tó gbé ẹ sínú. The way your mother speaks when you are in the pregnancy. Bẹ́ẹ̀ náà ni Mary ó ṣe tutọ́ nígbà tó gbé Jésù sínú. Jesus, Mary also speaks. Jésù dààmú Mary nínú oyún bí o ṣe dààmú ìyá rẹ nínú oyún. The way you torment your mother during pregnancy, the same way Jesus Christ did. Jẹ́ kí n sọ fún ẹ torí Jésù torí ẹ. Jesus Christ. Oṣù mẹ́sàn-án tó gbé nínú oyún ni Jésù náà gbé nínú oyún. Jesus spent 9 months, he spent 9 Tó months. bá jẹ́ wípé Jésù kọ̀ dédé wá, ó mọ Ísírẹ́lì rárá. We don't know the source of Jesus. Gbogbo yín lẹ máa jàre Ọlọ́run lónìí. Every one of you. Ìdí tí yóò ṣe ní jàre Ọlọ́run ni wípé. Reason why you not be innocent of God. Àbí Jésù bá ti bí ọ. He gave birth the way we gave birth. I am delivering. It is you to receive. Èmi sọ báyìí títí ẹni kò gbà á. Daniel, he was a man like you. Ọ̀gbẹ́ni Dáníẹ́lì, ó jẹ́ ènìyàn bíi títí ẹ. He was a woman like you. Ó jẹ́ ènìyàn bíi títí ẹ. Daniel was Dáníẹ́lì. not extracted by the spirit. Pàdé. He was not extracted by the spirit. Àyọkúrò nínú ẹ̀mí. No. They born Daniel the way they born you. Wọ́n bí ilé àṣẹ bí ọ. That's a moisture. Àlọ́ kìí. So therefore, Nídìí eléyìí. today God now said I should tell you. Olúwa ní kí n sọ fún ẹ wípé. Because I am seeing you don't know why you come to the world. Mò ń rí ẹ pé o mọ̀ ní tó fi wá sínú ayé Then yìí. God asked me to tell you. Ṣùgbọ́n Olúwa ní pé kí n sọ fún ẹ wípé. Faith Ìgbàgbọ́. related to Daniel. Tá a àfiwé rẹ̀ wé Dáníẹ́lì. Fact you need to know. Kókó tó o gbọ́dọ̀ mọ̀. Number one. Àkọ́kọ́. Faith. Don't walk alone Ìgbàgbọ́ kì í ṣiṣẹ́ lásán. without work. Láì má rí iṣẹ́ ṣe. Ẹ jẹ́ kó ṣiṣẹ́. Let it be your doing. I will explain number one in details. Màá sọ àwọn kìíní fún ẹlẹ́kùnrẹ́rẹ́. Fact you need to know. Kókó tó o gbọ́dọ̀ mọ̀. Under the teaching Lábẹ́ ẹ̀kọ́ of faith related to Daniel. a fi ìgbàgbọ́ wé Number Dáníẹ́lì. one, speak like this. Àkọ́kọ́ sọ pé. Speak like this. Ó sọ pé. Faith don't walk Ìgbàgbọ́ kì í ṣiṣẹ́. alone Lásán. without work. Láì má ṣiṣẹ́. Bó o bá ní iṣẹ́, If you don't have work, ìgbàgbọ́ ò lè ṣiṣẹ́. faith cannot work. Pàtẹ́wọ́ fún Jésù. Bó o bá kojú ogun When you encounter bounty tó wá pe Ọlọ́run sí iṣẹ́ and you call God to it tí o sì dúró tì í and you stand firmly tí ò yẹ̀ rárá. and you don't deviate, Ṣé o mọ̀ pé ìgbàgbọ́ kì í ṣiṣẹ́ láì jẹ́ kó rí iṣẹ́? faith does not work without seeing work. Kó o wá ogun tó rí yẹn ni wọ́n ń pè ní iṣẹ́. The battle you have seen is work. O kojú ogun. You encounter a O battle wá fi ìgbàgbọ́ tì í títí tó fi parí and you rẹ̀. support everything with faith. Òun ni wọ́n ń pè ní ìgbàgbọ́. You call it faith. Kò lè ṣiṣẹ́ It cannot work láì jẹ́ kó rí iṣẹ́. without seeing work. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Number two, Ẹlẹ́ẹ̀kejì, God told me Ọlọ́run sọ fún mi wípé that the month of August, oṣù August it yìí is month of faith. ó jẹ́ oṣù ìgbàgbọ́. Month of faith. Oṣù ìgbàgbọ́. That when you have faith Bó o bá ní ìgbàgbọ́, and you put work in consideration, ó dẹ̀ fi sójú iṣẹ́. you will discover that you will gain the world. Wàá rí wípé o máa jèrè ayé. Number three, Ẹlẹ́ẹ̀kẹta, under the school of thought lábẹ́ ilé ẹ̀kọ́ of faith ìgbàgbọ́ relating to Daniel. tá a fi àfiwé rẹ̀ wé Dáníẹ́lì. August is a month Oṣù August jẹ́ where we are to put more life. August jẹ́ oṣù tá a gbọ́dọ̀ ṣakitiyan tá a You will gbọ́dọ̀ put tọ́jú more iṣẹ́. life into your faith. O máa fi iṣẹ́, o máa fi ìgbàgbọ́ kún ìgbàgbọ́ rẹ. Yes, put more life to your faith. O máa fi
àyè kúrò ìgbàgbọ́ rẹ. Either about your life Nípa ayé rẹ. or about the struggling we are moving into. Àbí akitiyan tá à ń wò níwá tá à ń wọnú rẹ̀ lọ. Number 4. Ẹlẹ́ẹ̀kẹrin. Today I will speak about how Daniel Èmi máa sọ nípa kí Dáníẹ́lì. of the old Dánẹ́lì ìdáná overcome the world tó ṣe borí ayé by faith. nípa ẹsẹ̀ ìgbàgbọ́. Already I have told you that Daniel was a man like you. Mo sọ fún ẹ wípé Dánẹ́lì èèyàn bíi ti tiẹ̀ ni. But he had faith and he overcome the world. Ó ní ìgbàgbọ́ ó dẹ̀ borí ayé. You must have faith. O gbọ́dọ̀ ní ìgbàgbọ́. If you want to overcome this Tó world, o bá fẹ́ borí ayé yìí. if you want to overcome this Bí o world, bá fẹ́ borí ayé I yìí. don't talk about heaven now. Èmi ò sọ nípa àwọn Somebody that is watching me, ènìyàn tó wù if ọ́. you want to overcome the Tó o world, bá fẹ́ borí ayé yìí. forget about it. Gbàgbé nípa It rẹ̀. is a fact. Ó jẹ́ kókó. You must have a O faith. gbọ́dọ̀ ní ìgbàgbọ́. pàtẹ́wọ́ fún Jésù. From Jesus. Number 5. Ẹlẹ́ẹ̀karùn-ún. Daniel trial Ìdojúkọ Dánẹ́lì. don't make him to lose faith in God. Kò jẹ́ kó sọ ìgbàgbọ́ nù nínú Olúwa. Rather, it made him to pray the more. Ó wá jẹ́ kó lè gba àdúrà sí dáadáa. Ìyẹn ní ìgbàgbọ́ tó ní iṣẹ́ nínú. That is faith that has When you power. are facing a trial, Bó o bá ní ìdojúkọ. you will have the faith, O gbọ́dọ̀ ní ìgbàgbọ́. not just Kò faith, ń ṣe ìgbàgbọ́ but lásán. the faith that is working. Àwọn àgbàgbọ́ tó ń Put your ṣe. hands together for me. Ìyàwó mi kò jẹ́ kí o ní báyìí. Ṣé yẹn ní iṣẹ́? Is that work? Ìdí tó ṣe kùnà ni pé ẹjọ́ ẹ ti pọ̀ jù. Why you fail, you complain so much. Ìyàwó mi ni ò jẹ́ ń ṣe rí báyìí ṣe. My wife does not allow Ọkọ mi me ni to ò do jẹ́ rí this. báyìí My ṣe. wife, my husband Ìyẹn ò ń does ṣe iṣẹ́ o. not. That is not a work. Fi ìgbàgbọ́ Use faith. kó o fi mọ iṣẹ́. Add it to work. Bíbélì sọ wípé The Bible says ìgbàgbọ́ tí kò sí iṣẹ́ nínú rẹ̀. that faith without work. Hebrews 6. Put your hands together. 11:6. Hebrews 11 says, Put your hands together for him. Let him be going. Let him be going. Let him be going. Embarrass me with a clap. Máa embarrass yẹ pẹ̀lú clap rẹ. 11:6. Kí ló ṣẹlẹ̀? ṣùgbọ́n Ní sùúrù kẹwé. ṣùgbọ́n Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú kò ṣeé ṣe láti wọn Olúwa. nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá wá Ìwọ tó lóòótọ́ Ọlọ́run wá lónìí. ó lè ṣa ìgbàgbọ́ pé Ó lè ṣe ìgbàgbọ́ pé ó ń bẹ Olúwa ń bẹ. àti pé Ẹ́. òun ni olùṣọ́sọ́ fún àwọn tí ó Òun ni fi ara balẹ̀ olùṣẹ̀ṣọ́ wá. fún ẹ̀yin tí ẹ fi ara balẹ̀ wá. Mi ò ṣe yín o, ẹ̀yin lẹ̀ ń ṣe ayé. Bàtẹ́ wá fún Jésù. Jẹ́mi ní olùṣẹ̀ṣọ́. Am I the rewarder? Bí àìsí ìgbàgbọ́ Ṣùgbọ́n láìsí kò ìgbàgbọ́, ṣeé ṣe láti wù ú kò ṣeé ṣe láti wọ̀. nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá wá Ẹni tó bá tọ̀ Olúwa ó wá, lè ṣa ìgbàgbọ́ bó pé o ti wá láàárọ̀ yìí, ó ń bẹ ó níṣẹ́ ìgbàgbọ́, àti pé wípé ó ń bẹ, àti pé yìí máa sátánì, òun ni olùṣọ́sọ́ Olúwa ní olùṣẹ̀ṣọ́. fún àwọn tí ó fi ara balẹ̀ wá. For those that seek him patiently. Ẹ̀yin ọmọ yẹ òfin ara balẹ̀ wá. You do not seek him patiently. Mi ò ní sọ kọjá bí tí mo wà. I will not say beyond Mi ò that. fìyà jẹ ẹnikẹ́ni. I am not suffering Bó o anybody. bá kùsẹ̀ níbi tó wà yìí, When your boy, when mi you ò are living fìyà jẹ together, o. I cover you. Bó o bá sọ ní burúkú, When you are unfortunate nínú ìjọ together, tó wà yìí, this mi joy, ò fìyà jẹ o. I didn't affect you. Níbi tó bá wà náà, Wherever you tó are, ti ń wọ̀ mí, as you are watching, láyé ẹ bá bàjẹ́, if your life kò is sẹ́ni tó fìyà jẹ. no one Lóhun tó ní wá sọ, Hear what God èmi said. ní olùṣẹ̀san. he said, I am the rewarder. Ilé sàgọ́lì I náà. am the rewarder. Rubiyali kasata hano, bida ali musaabi ho. ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù kò ú ṣeé ṣe láti wọ̀. nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run Ẹni tó wá bá wá tọ̀ Olúwa wá, ó lè ṣa ìgbàgbọ́ pé ó ń kò bẹ lè ṣe ìdájọ́ kan àti fẹ́. pé òun ni olùṣọ́sọ́ Oh my fún God. àwọn tí ó bá fi ara balẹ̀ wá. Let it be your Bó o bá ṣorí burúkú kò jọ mí lójú. If you are unfortunate, I am less concerned. Bó o bá dẹ̀ ṣorí ire kò jọ mí lójú. If you are fortunate, I'm not Nítorí pé concerned. Ọlọ́run ò dá oríire ẹ̀ dúró nínú ayé mi. Because there is no God, not stop your
fortune in your life. Bó o bá ṣorí burúkú kò ju èmi lójú. You are unfortunate. Bó o bá dẹ̀ sórí ire náà. If you are fortunate, Kò jọ mí lójú. I am less concerned. Nítorí pé Because kì í ṣe ìwọ ló máa kọ́kọ́ sórí burúkú you are láyé. not the first person to be unfortunate on Kò earth. lè ṣe ìwọ ló máa kọ́kọ́ sórí ire. And you are not the first person to be fortunate. Ohun tí mo fẹ́ sọ pé ní pé What I am telling you, àwọn ìdí tó ṣe jọ mí lójú the ní pé reason why I am less Olúwa concerned, ò dáwọ́ ẹ̀ dúró ní ayé. God did not stop that in Ìdí my tó lè life. ṣe dáwọ́ ẹ̀ dúró. The reason, Òun ni wípé nítorí wípé láìsí ìgbàgbọ́ Láìsí ìgbàgbọ́. kò ṣeé ṣe láti wù. Bẹ́ẹ̀ni. Nítorí ẹni tó bá ń tọ Ọlọ́run wá wá Yes. kò lè ṣe ìgbàgbọ́ pé ó ń bẹ Bẹ́ẹ̀ni. àti pé òun ní olùṣẹ́sán Olùṣẹ́sán. fún àwọn tí ó bá fi ara balẹ̀ wá. Kì í ṣe ìwọ fún àlè. not you bastard. Let me talk about pastor. Kò sọ nípa àwọn àlè. He's talking about whosoever Ó sọ nípa ẹnikẹ́ni. that diligently seek him. Ẹni tó He's talking about somebody that sọ nípa diligently ènìyàn. seek him. Èèyàn tó bá balẹ̀ wá. Màá sì máa tẹnumọ́ òtítọ́. I will continue saying the truth. Màá máa sòtítọ́. I will not desist for saying the truth. Mi ò ní sáṣẹ́ láti máa sòtítọ́. Mi ò dé ìjọ ìkẹlẹ̀ kí n lè di ọlọ́rọ̀. Àdé ẹ̀sán ní ìjọba mi tó bí rí. Mi ò dé ìjọ ìkẹlẹ̀ kí n lè dówó lọ́wọ́ ẹ̀. Àdé ẹ̀sán ní ìjọba mi tó kọ́lé báyìí Mo fún dé you. jalè pé Olúwa ní kí n máa sọ òtítọ́ fún yín. I established it because God said I should tell you the Yóò truth. jẹ́ ìṣẹ̀lẹ̀. Let me see your truth. You cannot exempt it. O ò lè sábà o ò lè yọra rẹ sẹ́yìn. O lè exempt ẹ̀. O ò lè yọra rẹ sẹ́yìn. Tí bóyá fẹ́ ṣe There is no way you want to do it. láì sí ìgbàgbọ́. Without faith, O lè hun Ọlọ́run. you can never satisfy Sẹ́ni tó God. hun Ọlọ́run lè ṣoríire. The person that does not satisfy God can the Bèrè person jẹ́ be kó máa fortunate. rókì lọ́kàn ọ̀wọ́ tó ń I lọ. want you to continue to pound it. Sẹ́ni To tọ́lọ́run pound over ètì it. sẹ́ni tí Ọlọ́run ètì lè ṣoríire. The person God hates can the person Ó be mọ̀ pé tó o prosper. bá ba nǹkan Ọlọ́run jẹ́ Ọlọ́run máa ba nǹkan ẹ̀ jẹ́ ni. When you destroy God's work, God will destroy your Tó work. o bá rí i pé nǹkan Ọlọ́run ṣó gbọ́ mi. When you see that this one is Tó o of bá God, rí i pé nǹkan Ọlọ́run ń bàjẹ́ òdẹ̀ tún ṣe. and you see that the work of God is Ọlọ́run máa ba nǹkan ẹ̀ jẹ́ náà. God will also destroy yours. Ẹni tó fi Ọlọ́run ni Ọlọ́run fẹ́. Anyone that loves God, God loves you back. mi ọ̀rẹ́ kó lè súnmọ́. Come closer to so that you can come and Ṣùgbọ́n can be closer to you. mo Níbi tí ẹ̀ṣẹ̀ ti mú yàgbá wá yẹ. Where the sin brings separation. Ibẹ̀ ló ti rí pé o ètì Ọlọ́run. And that is where you see that you hate God Ọlọ́run náà jẹ́ ètì ẹ̀. and God hates you. Ó ní súnmọ́ Ọlọ́run. Come closer to God Ọ̀rẹ́ kó lè súnmọ́. so I can come closer Ó to ní you. ó fẹ́ràn rẹ̀. He loves you. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ló mú yàgbá wá. Sin. Níbi tí ẹ̀ṣẹ̀ ti wọlé yẹ gọ́gọ́. Where the sin Ibẹ̀ enters, ló ti ètì that Ọlọ́run. is where you hate God. Ojú Olúwa sì kóró. And God is Pẹ̀lú bitter ẹni tó about hate it. ẹ. For anyone that hates you, Olúwa sì máa ètì ẹ̀. and God will hate you. Yóò jẹ́ ìṣẹ̀lẹ̀. Let it be your duty. Mi ò dé bíbá ìkàlẹ̀ kí n lè ní owó sẹ̀. I have not established this place in order to get money. Wà á rí i pé mi ò lẹ àkáǹtì ṣọ́ọ̀ṣì. I didn't put church account. Mi ò lẹ síbi kankan. I didn't put it anywhere. Ìdẹ́ ń ṣe pé ṣọ́ọ̀ṣì yóò lákáǹtì. It is not that we don't have account. Wà á rí i pé mi ò ṣe program kí wọ́n máa sọ fún ẹ wípé èèyàn ta ló lè fún èèyàn mẹ́wàá ń bí ta ló lè fún Ọlọ́run ní 1,000. I have never said it here that how many people can give God Òtítọ́ tí mò ń sọ yìí lÓlúwa ní kí n bẹ́ sọ. The truth I am saying God Bó said bá I wù am ẹ́ kó dúró, bá wù ẹ́ kó lọ. If the life way, the I life am not going to care about you. you know, kò tí ẹ̀ sẹ́ni tó kàn mí I bẹ́ẹ̀. continue to set the truth. Màá máa sòótọ́ yìí. Until the kingdom come. Àti rírì ìjọba rẹ̀ máa fi dé. Because the kingdom will come. Ìtòrí pé ìjọba rẹ̀ máa dé. 11:1. Hebrew 11:1. Lọ́jọ́ ìṣirò. The kingdom will come. Ìjọba rẹ̀ máa dé. The kingdom will come. Ìjọba rẹ̀ máa dé. There is nothing you can do about it. Ohun tó lè ṣe The nípa rẹ̀. kingdom will come. Ìjọba rẹ̀ máa dé. Mi ò sọ fún ẹ pé mo pé o. I am not telling you that I'm perfect. Mi ò dẹ̀ sọ fún ẹ pé mo holy. I am not telling you that I'm old. Mi ì sọ fún ẹ pé mi kì í dẹ́ṣẹ̀. I am not telling you I'm not a sinner. Ṣùgbọ́n ohun tó bá ń pè ní òtítọ́ What we call truth, kò ń kúrò nínú ẹnu mi. it does not
deviate from my mouth. Jésù náà dẹ̀ sọ nípa tiẹ̀. Jesus said it about Ó himself. ní dán ẹ̀yin tẹ́ ń pè mí ní ènìyàn mímọ́. You that you are calling me a righteous Má person. pè mí ní ẹni mímọ́. Don't call me a righteous Mo person. bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. I beseech you, Ó ní bàbá mi ti ń bẹ ní my ọ̀run. Father in heaven Ó ní òun nìkan ni ẹni mímọ́. is a righteous person. Ohun tí mi ò jẹ́ kó kúrò ní ọ̀dọ̀ mi ni pé mi ò jẹ́ kí òtítọ́ kúrò ní ẹnu mi. I didn't allow the truth to deviate me. Ìjẹ́ ó jẹ́ ìṣe. Ìjẹ́ ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí ò ń retí. Ìgbàgbọ́ ti sọ ìgbàgbọ́ nù kí ló fẹ́ retí lọ́wọ́ Ọlọ́run. Ìjẹ́ ohun tí a kò rí. Nígbà tó sọ ìgbàgbọ́ nù, When you lost hope, kí ló fẹ́ gbà? faith, what do you want to receive? Kí ló fẹ́ béèrè tó máa ṣe gan? What do you want to receive that will come to pass? Ìjẹ́ He said, ìgbàgbọ́ faith ní ìdánilójú is the assurance ohun tá a retí. what we are expecting. Ìjẹ́ ohun tí a kò rí. Ìjẹ́rìí ohun tí a kò rí. Nítorí nínú rẹ̀, Ìjẹ́rìí ohun tí a kò rí. What we have not, the confirmation of what we have not seen. nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Tó o bá sọ pé o ò ní ṣe o ò lè lẹ́rìí rere nítorí pé nínú ohun méjèèjì tí wọ́n kà síwájú nínú ẹ̀ ni àwọn alàgbà nínú ẹ̀ ni àwọn torí pé wọ́n ṣoríire lénìí nínú ẹ̀ ni àwọn torí pé ní tòótọ́ tó bá pé wọ́n ṣoríire lọ́nà Ọlọ́run nínú ẹ̀ ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ṣoríire tó bá wá ní ohun méjèèjì tí mo sọ síwájú yẹn kò kún ẹ lọ gbàgbé oríire nítorí nínú ẹ̀ ní kíni. nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé Yes. Ọlọ́run. nítorí náà kì í ṣe ohun tí ó hàn ní a fi dá ohun tí ó àrùn. Kàwé. nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì ru ẹbọ sí Ọlọ́run. Yes. tí ó sọ̀rọ̀ ti káyìn. ṣé òòrí ni òòrí bẹ̀ ni pé Ábẹ́lì ru ẹbọ sí Ọlọ́run àbẹ́ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ jẹ̀ ni. nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì ru ẹbọ sí Ọlọ́run. Yes. tí ó sọ̀rọ̀ ti káyìn lọ. Yes. nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo Yes. ni. Ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀. Bẹ́ẹ̀ni. àti nípa rẹ̀ náà tí ó ti kú ni. Yes. ó sì fọ̀hùn sílẹ̀. nípa ìgbàgbọ́ Nípa ìgbàgbọ́. ni a ṣe lókun nípò padà Oh my kí ó má God. ṣe rí ikú. Kàwé. a kò sì rí i nítorí tí Ọlọ́run ṣí nípò padà. Yes. nítorí ṣáájú ìṣípò padà a jẹ́rìí mi sí pé ó wu Ọlọ́run. ohun Ọlọ́run ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ Láìsí ìgbàgbọ́. kò ṣe iṣẹ́ láti wù. kò ṣeé ṣe. Ìgbàgbọ́, Faith ìgbàgbọ́, related káàbí àfiwé rẹ̀, to Daniel. ìwé Dánẹ́lì, Faith ìgbàgbọ́, related káàbí àfiwé rẹ̀, to Daniel. ìwé Dánẹ́lì, Number 6. ẹlẹ́ẹ̀kẹfà. Daniel was kept in the prison A fi Dánẹ́lì sínú ẹ̀wọ̀n where lion is kept. níbi tí a fi àwọn àmọ̀tẹ́kùn pamọ́ sí. Yes, his belief was so strong in God, Síbẹ̀síbẹ̀ ìgbàgbọ́ rẹ̀ múnádóko nínú Olúwa. mindless of what people are saying. Kò wá wo ohun tí àwọn ènìyàn ń sọ. The same thing happened to Sunday Igboho. Ó ń ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Sunday Igboho bákan náà. Mindless of what people are saying, Kò wo gbogbo ohun táwọn ènìyàn ń sọ. even where they kept him, Ibùdó ibi tó fi sí. he believed in the Almighty. Ó sì ní ìgbàgbọ́ ní Ọlọ́run Ẹ jẹ́ kó alágbára. jẹ́ ìṣèlú. Pàtẹ́wọ́ fún Jésù. Jẹ́ kí n sáré explain yìí báyìí. Mábọ̀, ẹ̀ẹ́mẹ́jẹ máa bọ̀. Jẹ́ explain yìí báyìí. Àáfà kan jáde ìlú. And a man came out. Ó pe rẹ̀ ní mi ò morúkọ ẹ̀ náà, àáfà kan jáde. And a man came, I don't know his name. Ó wá ní He said ṣebí Sunday Igboho tó ń pariwo ogun. that Sunday Igboho that is shouting fetish, Ṣebí òun ló fẹ́ sá lọ yẹn. that he wants to run away. Tógun bá wà ṣó jẹ́ kó sá lọ. He asked fetish, does he supposed to run away? Ìgbàgbọ́ Faith tí kò sí iṣẹ́ nínú rẹ̀ without work òfo ni. is empty. Àwọn tó ju Sunday Igboho lọ. People that are more than Sunday Igboho, Nígbà tí irú nǹkan báyìí náà ṣẹlẹ̀, when it happens, ọ̀nà tí wọ́n gbà sá lọ nìyẹn. that is the only way they handle. President Kútọ̀nù lénìí President of Kutonu tó today, jẹ president the lénìí. current president now, Nígbà tí going is getting tough, when the going is tough, inú búùtù ni wọ́n gbé sí.
He was put in the boot. búùtù mọ́tò Tòkunbọ̀. In Motokuba motor. ibẹ̀ ni wọ́n dé mọ́ He was high tí there. wọ́n fi gbé wọ Nàìjíríà. And he was taken to ẹni Nigeria. tó bá máa jọba lọ́la Who wants to become a king èrè tó tomorrow? máa padà rìn náà ni Sunday rìn yẹn. That is the journey Sunday Igboho has embarked ẹ on. jẹ́ kó pàtẹ́wọ́ fún mi. olófo ni àwọn èèyàn. Unfortunate people, many people are unfortunate. jẹ́ kí n sọ fún ọ. Let me tell you, nígbà kan ni wọ́n sọ pé olófo ní sọ̀rọ̀ àwọn ológo. before they are saying that unfortunate people talk má about jẹ́ kí n purọ́ fún ẹ. don't let me lie to you. olófo ní sọ̀rọ̀ àwọn olófo lọ́wọ́ tá a wà yìí. That it is unfortunate people that are speaking about fortunate people. wàá máa rí i pé olófo tó ń bó olófo jà. You now be seeing unfortunate is fighting with tó unfortunate. bá dénú fẹ́rí wàá rí i pé olófo ṣe kí ni. Unfortunate ẹ is pàtẹ́wọ́ fún Jésù. ó lè rí ẹni tó ní owó ṣó ń dán mi tí wọ́n wà ní Dolphin Estate tó máa rí i pé ó máa bá partner ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó possible. You can never see a rich person fighting with his partner. sórí ẹ̀bọ̀ olófo bólófo jáde. That unfortunate people is kì í fighting ṣe unfortunate people. kì í ṣe olófo ní bólógo jà. It is not unfortunate person that is fighting the fortunate. jẹ́ ó jẹ́ ìṣe rẹ. títí di ọ̀la tomorrow mo sì máa sọ fún ẹ wípé I will be telling you, Ògún wà there is fetish. Ògún pẹ́. There is fetish. títí di ọ̀la Till tomorrow, mo sì máa sọ fún ẹ wípé I will be telling you, bí wọ́n bá pe ìgbà if they are 100 tí wọ́n bọ́ síta and they come out tí wọ́n sọ pé kò sí Ògún and they say there is no fetish, lójú wọn ni mo máa dá lóhùn I will answer them all nítorí pé Ògún wà. because there is fetish. jẹ́ ó jẹ́ ìṣe rẹ. ọmọ kan wà nínú àwọn tó lóyún. There was a child among those people that was giving a birth. máa sọ fún mi He did tell me wípé wọ́n sọ pé ojú ara òun kéré that the fallopian tube is very small. ibi tí ọmọ lè gbà jáde ní ìgbà tó bá ti pé oṣù kẹsàn-án ó kéré. When it is 9 months, mo wá sọ fún and I told tó bá ti di oṣù kẹfà that when it's by 6 months sí oṣù keje to 7 months sí oṣù kẹjọ to 8 months, má rojú ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí. don't look down on what I want to tell you. ìwọ kọ́ lọ máa ra ewédú tó fresh Buy ewedu ewédú tó ṣe kí ni that tó is fresh fresh tó bá ti di àárọ̀ in the morning. wàá wá máa dó Continue tó bá ti to wash dó it. tán After doing that, má jẹ́ kó mi ẹ pọ̀ o don't let the water too much. kí kíní yẹn lè kí quantity kíní yẹn lè wà ń bẹ̀. Like the toilets may be there. tó bá ti dó tán Maybe you have done tó it bá ti di àárọ̀ in the morning. kọ́kọ́ mú làárọ̀ Drink it in the morning. gíláàsì kan A glass. tó bá ti di alẹ́ In the night. tó ti ṣe ohun gbogbo tán After you have done kó o everything. tún mu ẹyọ kan Take the next bó one. ṣe ṣe títí oṣù kẹsàn-án nìyẹn That is how it did. ní ìgbà tó di oṣù kẹsàn-án The 9th month. tí ó máa bí ọmọ When she wants to go to kó bed. pè mí kó tó bí ọmọ ẹ jẹ́ kó jẹ́ èrè. wọ́n ní kò sí oògùn ṣebí ewé àti egbò la pè lóògùn àbí nǹkan míì tún wà níbẹ̀ ewé àti egbò la ṣe kí ni olórí burúkú wọ́n dẹ̀ ń lò And they are using it wọ́n dẹ̀ ní kò sí oògùn and they are saying that there is no fetish. ewé àti egbò yẹn ni wọ́n ń pè ní iṣẹ́ Herbs and plants is all tí come. kò bá ti sí iṣẹ́ nínú ìgbàgbọ́ When there is no working faith, wàá kọ́ rí pé wọ́n máa lọ operate ọmọ yẹn and they will operate that child. ẹjọ́ ó ṣe. nítòótọ́ ọmọ yẹn gbà wípé Ọlọ́run wà. He believed there is God. ibẹ̀ ni wọ́n ti pè ní ìgbàgbọ́. And that is what they call it ṣùgbọ́n faith. kankan For something. ó ní láti wà lójú iṣẹ́. You have to be at work. òun ni wọ́n ń pè ní ewé àti egbò. That is what we call fetish. ṣẹ́ni tí ó yan wúgú láàyò wípé wúgú lòun máa jẹ ẹ béèrè lọ́wọ́ ẹni ẹ pé ṣé kò mọ̀dí tó ṣe ń jẹ wúgú. Do you know the reason why the person ó mọ̀dí tó ṣe ń jẹ wúgú. Ugu as a ìjàpọ̀ yóò fẹ́ jẹ̀ lára ẹ̀ ẹ̀bẹ̀ kan. that is what wúgú gbọ́ kí ni wúgú jẹ́. ẹ́ is a plant. sọ pé wọ́n ti ṣí èrè pàtẹ́wọ́ fún Jésù. tí ọmọ bá ní ọkà lórí
When a child has organs. Yes, pàtẹ́wọ́ fún Jésù. Bí ọmọ bá ní ọkàn lórí, The child has organs. ṣé oògùn kan wà tó tún ṣe fún ọmọ yẹn? Is there any drug that we Níbo ni wọ́n máa lọ? Where will they go? Pásítọ̀ máa lọ sọ́dọ̀ eléwé ọmọ. Pastor will go. Wọ́n á ní kó jọ̀kọ́ bá wọn ka oògùn ọkà. Ṣé pé wọ́n ti ṣi èrè báyìí? Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Olórí burúkú àáfàá tó ń sọ̀rọ̀ yìí. This unfortunate affair, Ọwọ́ wọn làwa ti bá oògùn. we met fetish from their Àáfàá hand. ní ń jẹ àṣejẹ lójú wa. They are the one using concussion. Àáfàá ní kún ọṣẹ lójú àwa. They are the one. Ọwọ́ àwọn àáfàá láti bá oògùn. Is from the imam that we say apps Nítorí wípé because kí wọ́n lè sọ wípé òun náà ń sọ̀rọ̀. that they say that he is Ó speaking. sọ pé kò sí oògùn. He said there's no fetish. Jẹ́ ó jẹ́ ìṣe rẹ̀. Let it be your doing. Sórí ẹni tí wọ́n ń pè ní Kírísítẹ́nì. People that we call Kírísítẹ́nì ò mọ nǹkan tí wọ́n ń pè ní oògùn. Christian does not know anything about fetish. A kàn ń wo àwọn babaláwo lọ́ọ̀kan bí wọ́n ti ń ṣe nù. We are looking at the herbalists as Ṣùgbọ́n àwọn tó fún wa ní kọ́lẹ́jì yẹn gangan. people that give us the courage. Àwọn àáfàá àtàrí pé àáfàá Ọlọ́run. Man, man of God, Àwọn náà ń jẹ àṣejẹ ní Mushin. they are using concussion in Mushi. Àáfàá mi lè jẹ àṣejẹ mẹ́wàá. Lójú mi. bó ṣe é ṣe kọ́ ló máa gbé kejì wá bó ṣe é ṣe kí ló máa gbé kẹta wá. Jẹ́ ó jẹ́ ìṣe rẹ̀. Let it be your doing. Ìwọ tó jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. You that use a pumpkin. Ìwọ ò mọ̀ pé kó o lè pẹ́ láyé ló You ṣe ń know jẹ ẹ̀fọ́ that tẹ̀tẹ̀. for you to live long, Wà á tún dé ọjà wa ní ẹjọ́ ṣé ẹ ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó fresh. you have a pumpkin. Pàtẹ́wọ́ fún Jésù. títí Jésù máa fi dé Jesus Christ comes. máa jẹ́ kó yẹ pé oògùn bẹ́ẹ̀. I will let you know there's fetish. oògùn ló ń pè ní iṣẹ́ It's what we call what? láì sí iṣẹ́ Without kò work, sí ìgbàgbọ́. there's no faith. nígbà yẹ àwọn bàbá wa During our father's time, tí eyín bá ń dùn wọ́n. when they have to Wọ́n ní ẹ bá mi ra pákó ẹ̀yàn. get me a chopstick of Nǹkan iron. tí ò jẹ́ kéyìn du àwọn àgbàlagbà. And that is why the elders, Òun ni àwọn pákó tí wọ́n máa ń lò yẹn. that chopstick they are Kí ni using, bíbo ni wọ́n ti rí pákó? where have they seen the Nínú chopstick? ètò kan ni pákó ti jáde. Is it not from Ṣé bí wọ́n plants? ti ya wèrè? Can you not Ẹ tell me pàtẹ́wọ́ fún Jésù. about Jesus Christ? Nínú history Nàìjíríà yìí, In the history of Nigeria, mi ò wá mọ̀ bí àwọn tí wọ́n ń wò wá bá lè ràn mí lọ́wọ́ láti lè gbà mí níyànjú. I don't know maybe people that are watching us that can't Mi say ò tí ì rí ogun tí wọ́n fi ìbọn jà kí wọ́n yanjú ẹ̀ Nàìjíríà yìí. I have never seen any battle with gun and settle. Ẹ̀yin bàbá wa tí Our fathers tẹ́ ẹ wà ń bí báyìí. that you are here, Ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wà ń bí. our mothers that are here, Ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ ẹ wà ń bí. Ẹ̀yin tẹ́ ẹ wò wá gbogbo àgbáyé. you that you are watching Ẹ us, jọ ẹ jáde. come out. Ẹ béèrè ẹ gbà mí níyànjú. Ogun wo ni wọ́n fi ìbọn jà? Is there anybody that is faced ní Nàìjíríà yìí tó yanjú. this Nigeria that is Ṣógun ogun ojúkú yanjú ni. the civil war ended? Ṣé wọn ò win ogun ojú? Then won the civil war. Ogun kan tó yanjú The only battle that is ní Nàìjíríà torí in Nigeria òun lógun tá a fi ogun jà. is the one that we use fetish to fight. Ogun àwọn Ọ̀gbẹ́kọ̀yà. Àgbẹ̀kọ̀yà, Ṣé wọn ogun ni? do you know it's a war? Pàtẹ́wọ́ fún Jésù. Clap. bẹ́ẹ̀ lọ kà nínú history. Go and read it in your history. ogun táwọn ìyálóde jà Ìyálóde, àwọn ogun tó yanjú nìyẹn. these are complete battle. Ogun tí wọ́n fi ogun jà. The one that use fetish to fight Olúwa ni ológun. is a mighty man. Ológun sì ni orúkọ rẹ̀. Is a mighty man in the world. Ìwọ́n mú ẹ kó jẹ́ kó máa tẹ̀ ẹ́. If I let them see, Kó má bẹ́tà fún pásítọ̀ ẹ̀.
Not better for your pastor. Pásù ẹ tó lọ ń bọ orí mi ò fẹ́ dárúkọ ẹ ní. I don't want to Tó mention lọ ń bọ orí ní Ìjẹ̀bú Òde. that he's going to Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde ló lọ ń borí. He goes to Ìjẹ̀bú Òde. Ṣùgbọ́n máa dárúkọ ẹ tó bá yá. I will mention the day when his time comes. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Like Jesus. Mo wọlé tọ́ sí ibẹ̀ ni mo ń gbọ́ pé a ní láti ní sùúrù o. I entered the place. I was hearing that we need to wait patiently, Èmi náà lè jókòó sínú mọ́tò mi. and I sat in my car outside. Ṣùgbọ́n mọ́tò ẹni tí mo rí yẹn níwájú ẹ̀ wọ́n ti fi kíní bo plate number. They have used something to cover the plate number. Nígbà tó lọ tán, After he had ó ní wọ́n sọ fún mi wípé was told, bàbá tó wà lọ́nà Ìbàdàn express road. Bàbá yẹn làwọn bọrí fún tọ̀. Pàtẹ́wọ́ fún Jésù. glad Jesus Christ. Pàtẹ́wọ́ fún Jésù. Glad Jesus. Ó ní bàbá kan tó wà lọ́nà Ìbàdàn express road. 32 kilometres. Pàtẹ́wọ́ fún Jésù. Pàtẹ́wọ́ fún Jésù. Why I go to the direction? Ìdí tí mo fi lọ sí ìpele yẹn. Òun ni wípé Is mindless. báwo wú kó wú. What they are saying about Sunday Igboho. Òun tó ń sọ nípa Sunday Igboho. He never care. Kò wó. We keep on with the fact. Ó sì tẹ̀lé ìgbàgbọ́ And rẹ̀. somebody is coming out. Àrùn ẹ̀họ́ síta. Wọ́n ní kò sí oògùn. If there is no fetish. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni wọ́n ṣe pa ẹni tí wọ́n pa nílé Sunday Igboho. How did they kill the person in Sunday Igboho's Wọ́n house? yìnbọn ó táyà. They shot the gun, they tired. Ó mọ̀ pé níbi tí èèyàn 50 wà èèyàn 100 tó yìnbọn tí wọ́n nìkan dẹ̀ dúró And you are the only one standing. kò sóhun tó lè ṣe. There is nothing. Wọ́n lè mú ẹ They can hold kí you wọ́n fún ẹ gbogbo lórí. and do something for you. Gbogbo ni wọ́n fi pa. And it was Kì í ṣe ìbọn ló pa. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. not God. Kò sí bó ṣe lè ṣe. No way you can do it. Èèyàn kò lè béèyàn mẹ́wàá jà báyìí kò mọ́. One person cannot fight with 10 person. Báwo lè fẹ́ ṣe? It's not possible. Nígbà tí wọ́n yìn tí kò lọ. After shooting the gun, Òun ni wọ́n wo gbóngbó tí wọ́n fi fọ́ lórí dànù. get it and hit it on his head. Ló ń ṣe ẹ́. Olórí burúkú àfáà tó sọ ẹ béèrè lọ́wọ́ ẹ̀. The unfortunate father said it. Mo ti sọ pé kí ó jáde síta I have told him to come pé out. kò sí oògùn. That there is no fetish. Then pé kò sí oògùn rí. That he has not done it Kó before. jẹ́ ká máa lọ sí Òṣogbo. That we should go to Kó Osogbo. jẹ́ ká lọ búra níbi ká ti búra. go Kò there. ní jáde níbẹ̀ tí Ṣàngó Never tó máa fi pa. come, you never come out from there where you die. Jáde kúrò ní ibẹ̀. Tó bá mọ̀ wípé tòótọ́ òtítọ́ lòun sọ pé kò sí ògùn. Truly is saying the Tó truth. jẹ́ sọ wípé saying it. òun ò lo ògùn That he has yìí. never used it before. Àfà tí wọ́n sọ This yìí. man I'm Tó talking lòun about. ò lo ògùn That rẹ̀. he never used Ẹ jẹ́ it. kó ká lọ ní Ṣòṣogbo. Let him go to Kó lọ Osogbo. búra níwájú Ṣàngó. Go and make a convention. Kó tó bọ́ ta ní Ṣàngó máa pa. Before leaving that Yoruba, you will die. Onídàáfúnláyé. So I better for him. Sórí ohun tó ń ṣe àwọn ọmọ Yorùbá òun ni pé àwọn ọmọ Yorùbá ò ní direction. The Yoruba people, they don't have a direction. Wọ́n máa ń tètè jẹ́ kí distraction máa gbé wọn lọ. They allow distraction to take them away. Tí kan bá kàn sáré jáde sí And when something happens, wáyé pé wọ́n ti gbá tẹ̀lé. they will just follow the Wọ́n person. ti gbàgbé èyí tó wà nílẹ̀ They tẹ́lẹ̀. have forgotten the one on ground. Yorùbá máa condemn ẹni tó mú wọn síwájú lọ. They will condemn the friend that is taking them Wọ́n á ahead dẹ̀ sáré tún tẹ̀lé ẹni tó gbé fake news and wá. follow another person. Ọ̀nà wo la fẹ́ gbà ṣàṣeyọrí? How are we going to be prosperous? Pàtẹ́wọ́ rẹ̀ fún mi. Number 7. Ẹlẹ́ẹ̀keje. Why many die In the battle sometimes. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ fi kú sí ojú ogun nígbà is mìíràn. because Nítorí wípé along the way they lost their faith. Along láàárín ọ̀nà wọ́n ti sọ ìgbàgbọ́ wọn nù. and they lost determination. Wọ́n tún wá sọ ohun tó ń torí wọn sọnù. Daniel yóò lost ìgbàgbọ́ ẹ̀ lọ́nà o. Daniel did not lose his faith Bẹ́ẹ̀ ni kò lost determination. and does not lose his Ẹ determination. pàtẹ́wọ́ fún Jésù. Glad Jesus Christ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wá sọ̀rọ̀ nínú ogun yìí. That is why majority of us lost in the Number battle. 8. Ẹlẹ́ẹ̀kẹjọ. People can make you fail
ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó lè jẹ́ kó kùnà gbàgbọ́ rẹ. during the school of trial. nígbà tí o bá wà ní ilé ìwé ìdojúkọ. By saying unpleasant things. bó o bá wà lóhun tí o fẹ́. By saying unpleasant things. nípa tó bá sọ ohun tí o dá. About you. nípa rẹ. Or about me. àbí nípa mi. Ṣé ọdún tí wọ́n ń sọ nípa tèmi mi ò kíá? What they are saying about me, I'm less concerned. Bàbá kan jáde nínú ọ̀sẹ̀ tó kọjá. A man came out last week Ó ní bàbá kan máa ń pe rẹ̀ ń confirm. that a man called himself confirm. Ó pe rẹ̀ ní Kẹ́hìndé Emmanuel Ọlá. He called himself Kehinde Emmanuel Ola. Wòlíì ni. He's a prophet. Ìgbà tí mo gbóhun tó sọ tán, When I heard him, mo bọ́ ọ̀tá mo yẹ̀yẹ́ ẹ̀. I came out and I disgraced him. Àwọn ọmọ ẹ̀ wá ń pè mí. And the children were calling Wọ́n me, ní dádì àwọn náà dẹ̀ máa ń wọ́ọ̀ṣì program mi. Daddy, we always watch your Pé program. kí n jọ kí o jẹ́ kí n dá bàbá lóhùn. You don't need to answer Baba. Mo ní kí irú bàbá bá jáde lọ́nà 20. If Baba come out in 20 Tó bá lọ́wọ́ ọmọ òtítọ́. I just know Bí wọ́n ṣe ń jáde mo ṣe máa reply wọ. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Olórí burúkú bàbá tí mo sọ this yìí. unfortunate man I'm talking about. Olórí burúkú bàbá tí mo sọ. Unfortunate man I'm talking Bàbá about. tó sọ wípé bàbá yẹn confam. Bàbá kan pè ní bàbá confam. They call Baba confirm. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ask him Orí àga tó jókòó sí. the seat he was. Kí ló fi sitting ṣe? down, what they used. Orí àga tó jókòó sí. Kí ló fi ṣe àga yẹn? Is it not? Oògùn kan ni. Is it not? Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Wọ́n ti ṣí èrè. Wọ́n ti ṣí èrè. Wọ́n ò bá lọ pé ẹ̀mí mímọ́ kí wọ́n ní kẹ́mi mímọ́ dúró kọ́ jòkó lórí ẹ̀mí. Also, I've called him myself. Orí àga tí Kẹ́hìndé Emmanuel Ọlájókòó sí. Where Kehinde Emmanuel Ola sit down. Tó ti sọ̀rọ̀ mi gbọ́ olóògùn ni mí. Where he has said that. Orí àga yẹn oògùn ní gbogbo ẹ̀. Just see. Igi ni wọ́n fi ṣe. Like it's made of. Orí àpótí tó gbé ìwé lé lórí. Where he places. Igi ni wọ́n fi ṣe. Oògùn ni. Tẹ́lá tún wo ẹ̀yìn ẹ̀ náà. Orí ibi igi tó fi ẹ̀yìn tì sí. Ewé ló wà ń bẹ̀. Oògùn ni. Kò bá lọ pé ẹ̀mí mímọ́. Kó ní kẹ́mi mímọ́ dúró. Kó kù jókòó lórí ẹ̀mí. Ṣé pé ó ti ṣí èrè? Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Kéré sí nọ́mbà wa. Kẹ́hìndé ó kéré sí nọ́mbà wa. Ọlá ó kéré sí nọ́mbà wa. Ẹ̀yin ọmọdé wọ̀nyí. Òkèrè sí nọ́mbà wa, kẹ́yìn òkèrè sí nọ́mbà wa, ọlá òkèrè sí nọ́mbà wa, ìwọ ọmọdé wọ̀nyí. Òkèrè sí nọ́mbà wa. Òkèrè sí nọ́mbà wa. Ọlọ́run mi ò fẹ́ sọ pé Ọlọ́run ti gbóhùn lọ́wọ́ yín. I don't want to say God has taken your voice. Ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. I know something has happened. Tó bá tú àkókò, When the time comes, lẹ tó máa mọ̀ pé ẹ wà relevant mọ́. you will know that you are not relevant again. You are not relevant. You are not relevant Ẹ again. pàtẹ́wọ́ fún Jésù. Faith. Ìgbàgbọ́. Relating to the faith of Daniel. Dáa fi ṣe àfiwé rẹ̀ mọ́ Dánẹ́lì. Ìgbàgbọ́ tí kò sẹ́ nǹkankan. He does not betray. Tó pé o fẹ́ da níwájú èèyàn kó wá máa parọ́ pé nǹkan kò da. Tó pé o fẹ́ da níwájú èèyàn. Ṣó dàbí? Because you want to be good in the presence of people and you are lying. Ṣó máa lóun ò jẹ́ pákó rè? If you say that he has never chosen. Ṣé Kẹ́hìndé Emmanuel Ọlá ó máa ní òun àdórí? Kẹ́hìndé Èyànlá will tell you that you have Tó bá gbé nǹkan míì tí wọ́n ń sọ tí wọ́n ń pè lóògùn kó jẹ́ kí wọ́n jáde kó jẹ́ ká Any other dọ̀. thing we call. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ pọ́n ń pè ní òògùn. What I know. Kàwé.
Genesis 1:29 ohun tí wọ́n ń pè ní ògùn. That is what they call it. Tó bá gbé nǹkan míì tún wà If there's any other thing tí wọ́n ń pè ní ògùn, that will comfort you, ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ. ní àtètè kan ṣe. Genesis 1:29 Ọlọ́run sì wí pé ní sùúrù. Revelation 22:2 Ọlọ́run sì wí pé ní sùúrù. Revelation 22:2 èmi ni mò ń drive yín ẹ̀yin kọ́ lẹ̀ ń drive. Tí nǹkan míì bá tún wá wà níbẹ̀ tí wọ́n ń pè ní ògùn kó jẹ́ ká dọ́. Ohun tí èmi mọ̀ ìdádọ́ tèmi tí wọ́n ń pè ní ògùn òun ni wọ́n fẹ́ kà jáde yìí. they want to read it out. Lẹ́yìn ẹ̀mí ò mọ̀ kankan. After that, I don't know any other I thing. don't know anything o. Mo dẹ̀ fi ń ṣe ìwòsàn. Oríṣiríṣi ìwòsàn ni mo fi ń ṣe. I'm using for different healing. Tó bá ní o ní hypertension, ṣé o mọ̀ pé ó ní ọbẹ̀ tó lè ṣe? There is a soup you can cook. Pàtẹ́wọ́ fún Jésù. Jesus Christ. Ṣé o mọ̀ wípé ewédú torí yẹn, Do you know that juice? ewédú ń ṣiṣẹ́ fún ìta? It worked for me. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Do you know that? Nígbà ayé àtijọ́, In the olden ohun days, tó mú wọn lọ bẹ̀rẹ̀ sí ń já ewédú yẹn. that is what made Òun ni them. wípé Because nígbà tí wọ́n já, after they tí draw wọ́n rí tí wọ́n ń lò, when they are tí wọ́n rí pé ìta ò pa wọ́n mọ́, that the missus does not kill òun ni them wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń jẹ ewédú and they continue to eat it. nígbà ìwáṣẹ̀. We are talking about ages. Wọ́n já, They harvest it, wọ́n jẹ, they eat it. wọ́n wá rí pé ogun nǹkan tó ń pa àwọn yẹn, That what is killing them wọ́n rí pé kò pa wọ́n mọ́. does not kill them Wọ́n anymore. ó mọ̀ pé àwọn àgbáyé àtijọ́ ìwọ ló kàn ń rìn tó ń forí dági. Àgbáyé àtijọ́ máa ń rìn pẹ̀lú òye ni. They walk with observation. Nǹkan tí wọ́n ṣe mọ̀ yìí pé ewédú tó rí yẹn That this ó ń ṣe àwọn iṣẹ́ kan báyìí that báyìí. is doing this, Ewúro tó rí yẹn. Italy, Ṣọmọ wípé bàbá bá ní bíṣùsì náà tó bá ti mú ewúro ṣe pé ó rí àwọn pásítọ̀ yìí ti yí ṣe pé ó ti ya wèrè ṣe pé wọ́n ti ṣí èrè ìwọ tó ń tẹ̀lé wọn gan tí wọ́n ń purọ́ fún ẹ ṣe pé yí ẹ ti bàjẹ́. that is your life as Àwọn pásítọ̀ tó rí yẹn those pastors. ìyàwó wọn á mú ewúro They will use the wọ́n á tún wá àwa ní kí wọ́n lọ ra ògidì ìgbà tí wọ́n ń pè ní ògógóró. Amen. Wọ́n ní kí wọ́n fi do ewúro yẹn. and they used to wash. Àwọn máa fi pa ọmọ lára. They used to wash the Tí wọ́n body. bá láwọn ò ṣe ẹ jẹ́ kí wọ́n bọ́ta. They didn't use it. Tí wọ́n bá láwọn ò ṣe ní ìjọ kan nínú ayé wọn. Ẹ jẹ́ kí wọ́n bọ́ta kí wọ́n Let wá them parọ́ come fún wa. out and lie to you. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ohun tí wọ́n ń ṣe kí ni? wọ́n pè ní ògùn. Níbo la ti rí? Ó wà ní Nínú Ọlọ́run ló dá. ibo. Nínú ìwé mímọ́. Níbo ìwọ ti rí tọ́pẹ̀ lóògùn? Nínú ìwé mímọ́. Nínú Genesis. Genesis ni wọ́n ti rí. Ọlọ́run sì wí pé Níbo ló ti rí níbẹ̀? ó wà nínú 129. Kí ni 121? 129. 129 làwọn èèyàn fẹ́ tọ́. Kí ló wà ń bẹ? Níbo ló wà ń bẹ? Níbo ló ti rí tiẹ̀? Revelation kìíní. Revelation 22:2. Kí ló wí? ní àárín ìgboro rẹ̀ Láàárín ìgboro rẹ̀. àti ní ẹ̀kíní kejì Ní ẹ̀kíní àti ìkejì. odò náà Odò náà. ní igi ìyẹgbé wà Ní igi ìyègbé wà. tí máa ń so onírú èso méjì Oh my God! Ó ń sọ onírú èso méjìlá. a sì máa so èso rẹ̀ ní oṣooṣù A sì máa so èso rẹ̀ ní oṣooṣù. ewé igi náà sì ní fún mímu Ewé igi náà sì ṣe fún àwọn kíni? orílẹ̀-èdè dáradára Ewé igi náà ṣe kíni? Tí ń múmu àwọn kíni? àwọn orílẹ̀-èdè láradá Ó sì mú àwọn orílẹ̀-èdè ní ara dá. Pàtẹ́wọ́ fún Jésù. Olórí burúkú wọn, àwọn tó rí yẹn, tí Ṣáínà bá dọ́dọ̀ wọn tó bá wá fi kíní kan wọ̀n wọ́n lápá, ẹ́ńjìnì kan báyìí, a máa ní ẹ máa ra Photo-4 Leproscope 7 kíní kan. Ẹ lọ bèrè lọ́wọ́ Ṣáínà kí ló fi ṣe oògùn. Ewé àti egbò ni. Pàtẹ́wọ́ fún Jésù. Ẹyẹ mú ayé. Wọ́n bẹ̀ ní òsì oògùn. Nǹkan tí oògùn ò ṣe jẹ́ mọ́ nìyẹn. Oògùn jẹ́ fún Ṣáínà dèní eléni nítorí pé Ṣáínà ò sọ pé kò sí oògùn. Ohun tí oògùn ò ṣe jẹ́ mọ́ lórílẹ̀‐èdè ni wípé wọ́n sọ pé kò sí oògùn. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Tó máa kàwé sí. Kí ló wí? ẹsẹ̀ kẹta àti lọ Jalo ẹsẹ̀ kẹta tá ló rẹ lọ síbẹ̀. ní àárín ìgboro rẹ̀ àti ní ẹ̀kíní kejì odò Yes. náà ní igi ìyẹgbé wà Igi ìyè wà tí bẹ̀. máa so onírú èso méjìlá Èso tó a ṣe sì ni. máa so èso rẹ̀ ní oṣooṣù Láti sọ. ewé igi náà sì ní fún mímu fún àwọn orílẹ̀-èdè láradá Ìyẹn lọ.
kí nìyẹn wí. Ọlọ́run sì wí pé. ṣé mi ni mo sọ. Ọlọ́run sì wí pé. ṣé mi ni mo orúkọ mi lọ́dá mẹ́. Ọlọ́run. kàwé. Ọlọ́run sì wí pé. Kíyèsí. Mo fi ewéko gbogbo. mo fi ewéko dodo. Tí ó wà lórí ilẹ̀ gbogbo. tó ń bẹ̀ kó ṣe Nàìjíríà nìkan tó ń bẹ lórí ilẹ̀ dodo. Tí ń so èso fún yín. tó sì ń so èso fún ẹ̀yẹ. Àti igi gbogbo. Nínú èyí tí ṣe igi eléso ti ń so. ní sùúrù kò ń ṣe pé èyí tó ń so èso fún China o. It is not the one that is plant that is harvesting for China. tó bá gbọ́ bó ṣe sọ bringing mẹ́. out food for China. ó ní tí ń so èso fún yín. It's the one that is bringing out food He's for talking to everybody. body tí ń so èso fún yẹ. Tí ń so èso fún yín. Yes. Àti igi gbogbo. Yes. Nínú èyí tí ṣe igi eléso ti ń so. kàwé jọ. Èyí ni yóò máa ṣe oúnjẹ fún yín. fún ìwọ àtẹ̀mí. Àti fún gbogbo ẹranko ilẹ̀. Àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run. Àti fún gbogbo ohun tí ń rákò lórí ilẹ̀. wọ́n sọ pé Àti tí iṣẹ́ alààyè. Yes. Tí mo fi ewéko tútù gbogbo fún ní Yes. àṣẹ. Ó sì rí bẹ́ẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá. Adébóyè wá ní ohun tí Ọlọ́run dá. Ọlọ́run sì rí ohun gbogbo And tí ó God dá. has seen everything He created. Oyèdépò wá rí ohun tọ́lọ́run ló ní kò dàrú. And He said what God has created is not good. wàá jẹ ìyà. You face the consequence. Ọlọ́run sì rí ohun gbogbo tó dá. God saw what He has Kúmúyì wá created. padà sọ fún yín pé kò dá. Kúmúyì said it's not good. Àbí bẹ́ẹ̀ kọ́. Is that not sọ true? pé olúwa sì lọ́gbọ́n tó dá kàwé. Olúwa sì rí ohun gbogbo tí ó dá. Kí ló wí? Sì kíyèsí. kíyèsí. Dáradára ni. dáradára ni. Àti àṣálẹ́. Àti àṣálẹ́. Àti òwúrọ̀. Àti òwúrọ̀. Ó di ọjọ́ kẹfà. Bá a tẹ́wọ́ fún mi. Àwọn ọmọ èṣù ń wò mí báyìí. Ọmọ èṣù ń wò mí o. Wọ́n máa sọ pé àṣebínú Old Testament lẹ́tìkà. That is, you read it in Old Testament. Ó mọ̀ pé wọ́n kùtì àwọn ọmọ èṣù tó ní wọ́n kùtì. Àìgbà tó bá pa wọ́n tó ṣá wọn. Kó ṣá wọn pátápátá. Ṣé o lè yọ Old Testament kúrò nínú New Testament tí Bible pé? Ṣé ó ṣeé ṣe? It's not possible. Kò lè pé láéláé. Èyìnbó try ẹ̀ láti má jẹ́ kí Old Testament kó wà mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé àwọn Bible kékeré kan wá fáwọn ọmọ wa nínú ọdún náà. Bàbá máa mọ tí mo sọ. Àwọn Bible kékeré kan nínú school which is New Testament. Ṣé ẹ̀yin tún rí mọ́lẹ̀ ni? Kò sí bó ṣe fẹ́ ṣe. O ò lè yọ Old Testament kúrò nínú Bíbélì kí Bíbélì yẹn pé mọ́. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Number nine. Number nine. Under the fact, Lábẹ́ kókó yìí. I and you need to know Tèmi àti ẹ gbọ́dọ̀ mọ̀ about the faith nípa ìgbàgbọ́. relating to Daniel. Káàfiwé ti Daniel. Whosoever Ẹnikẹ́ni that know the truth tó bá mọ̀ òótọ́ and avoid to say it tó wá kọ̀ láti sọ shall never stand kò lè dúró before the throne níwájú ìtẹ́dájọ́ of the Almighty. Ọlọ́run. He can never stand. Number 10. Even when they decree. Nígbà tí wọ́n gbé àṣẹ náà dé. when they decree. Ìgbà tí wọ́n pa àṣẹ náà. and the decree was published. Tí wọ́n tẹ̀ jáde. that wípé Daniel Daniel shall be taken into the whole of them. wípé a máa sọ sínú wo àwọn kìnìún. Daniel faith was strong. Ìgbàgbọ́ Daniel ó dúró digbí. Nítorí ẹ̀ ló ṣe pé nígbà tí wọ́n tún sọ pé wọ́n fẹ́ lọ sọ Sunday Igboho sínú ẹ̀wọ̀n. When they say they want to put him in prison. Ẹni tọ́lọ́run rán nìkan ló lè ṣe. It's only depending God sends. Bọ́lọ́run ò bá rán kò lè ṣe. If God has not sent him. Tó bá he wo will do it. ọba Òdoni tí wọ́n mú lọ́ndì third. The king of Ogboni that was arrested on Tí wọ́n mú lọ́ndì third nínú rally. in rally. Nígbà tí wọ́n tó tí bẹ̀rẹ̀ sí máa mú àwọn èèyàn. When they have not started arresting people. Ló bẹ̀rẹ̀ sí ń pọ̀fọ̀. He was making incantation. Ọ̀gbẹ́ni wékiri kan ló ní ká wá bí. Ayé ló ní kẹ́ ẹ má mú wa. Kiri kan ló ní kẹ́ ẹ má ṣe dá. Ó ṣàbẹ̀ sí pàdúdú ẹ̀. Àwọn yẹn wọ́n rẹ́kọ̀dù ẹ̀. They recorded it. Nígbà tí wọ́n mú tán. After he was arrested. Tí àwọn ọlọ́pàá ṣetán láti máa kó àwọn èèyàn níjọ́ yìí. After they had done. Ó ti dàbí pé òun ti sọ pé ayé ló ní kẹ́ ẹ má mú wa. He has forgotten. He has said that it's the word that they should not arrest us. Èyí bá ló ní kẹ́ ẹ má ṣe dá. That this. Ẹ̀yọ́dún ló ní kẹ́ ẹ yọ́dún sí. Amen. Nígbà tí wọ́n mú tán. After he was arrested. Tí wọ́n interrogate yẹ. Wọ́n ní kí ló wá ṣe ń bẹ̀. What do you come and do? Tó ní ohun ò wá sí rálì o. We did not come to rally. Àwọn ń bọ̀ láti ìpàdé kan ni o. We are coming from a Òun ni meeting. wọ́n mú àwọn o. And they were arrested. Ọlọ́run ò rán. God not sent Ẹni him. tí Ọlọ́run rán. The pen God sent. Ọkùnrin máa lé ni. His heart
bí ẹ bàbá sọ alóhùn nígbà. Even though his family is talking to bí him, ààrẹ bàbá sọ alóhùn nígbà. his friend is talking to him, bí ènìyàn bàbá sọ alóhùn nígbà. people is talking to him. ẹni tí Ọlọ́run rán When God sends, ẹbí máa padà sá fún mi. the family will run away àwa from máa him. sá fún pé tíjọba bá wà mú kọ́ máa lọ mú àwọn pẹ̀lú So ẹ̀kọ́. as when the government come to arrest so that they will not arrest them together, ó dẹ̀ ń ṣẹlẹ̀ dè nílé ni. and it's happening today. àwọn ni Ọlọ́run rán. They are the people God kété tí wọ́n sends. sọ wípé Sunday Igboho Immediately they said Sunday Igboho. Nàìjíríà sọ fáwọn ò ní kéèsì pẹ̀lú ẹ̀. Nigeria said they don't have any case with you. wọ́n deny ìyẹ̀wò at the end of the day. They deny wà ní mo ta Sunday tó kọjá kọlá padà wá sọ lé nìsí. what he said last Sunday. Nàìjíríà ní kò sí kéèsì àwọn ò ní kéèsì pẹ̀lú They don't have ẹ̀. any case with you. wọ́n ní gbogbo kéèsì tí wọ́n déwájú nígbà tó dé ọ̀dọ̀ adájọ́ kẹta òun tí adájọ́ kẹta sọ wípé gbogbo tí ẹ déwà yìí kọ́ òun kọ́ lọ fi mú Sunday o wọ́n ní kò sí kéèsì Nàìjíríà ń bí o. That there's no Nigerian case here. wọ́n ní Kútọ́nù ló ń bá dá kéèsì. That is put on that is facing. kí ni kéèsì tó ń bá Kútọ́nù dá. What is the case? ọ̀nà wo ló gbà láti Nàìjíríà Way from Nigeria tó fi wọ Kútọ́nù. that enter Kutonu. ǹjẹ́ ó jẹ́ ìṣe rẹ̀. Let it be your duty. ìwọ́dẹ̀ lọ́lọ́run òdú àdúrà. Ọlọ́run òdú àdúrà. nígbà tí wọ́n wá ṣe dojú ẹ̀ tán After all, tí àwọn Kútọ́nù ti gbé òfin wọn jáde fún ìjọba Nàìjíríà. and the Kutonu people, they have brought out their law. bí ẹ lè máa ṣe bẹ́ẹ̀ Nàìjíríà o. You can be doing that in ẹ ò Nigeria. lè ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. You can't do that here. ìlú wa ìlú òfin ni. Our country is a country kò of sí law. ẹ̀tọ́. You don't have rights. no matter ẹnikẹ́ni tó bá fẹ́ pa anyhow ló lè fi wọ ìlú mìíràn anyhow kò bá lo fake passport kò bá lo mọ́tò kò bá lo inú kínní kò bá wọnú wò anyhow kò dẹ̀ sí òfin tó mú. And there is no law that hold that. ìkíní ni èkejì Second one, kì í ṣe nínú ìlú yín lẹ ti wá mú. it is not in your country that you want to arrest. inú ìlú wa lẹ ti wá mú. It's in our country. ìkẹta The third one, kò sí òfin kankan tó wà láàárín àwa pẹ̀lú bí agreement. there is no any law or an agreement wípé tí irú between us. nǹkan báyìí bá If ṣẹlẹ̀ such happen, ẹ máa gbé ọmọ yẹn wá that sọ́dọ̀ they will yìí. bring it down to your place. ìkẹrin Fourth one, òfin ọ̀dọ́ wa our law kì here í ṣe bẹ́ẹ̀ is not like that. ọ̀dẹ̀ yọwọ́ wọn kúrò. Amen. wọ́n wá ń gbé lọ sí ẹ̀wọ̀n They are taken into the prison inú ẹ̀dẹ̀ tún dùn and is still happy. nítorí pé ẹni tọ́lọ́run rán ni. That is a person God ẹ̀pẹ́ ẹni sent. tọ́lọ́run ò rán ni. If the person láti God bẹ̀rẹ̀ sí sent, pariwo you'll be shouting. mi ò kú fọ́mọ Nàìjíríà mọ́ I'm not dying for mi ò ní Nigeria kú fún again. Nàìjíríà I will not die for Nàìjíríà kèmí kọ́ mo sọ bẹ́ẹ̀ I'm not the one that said ṣe this. bẹ́ẹ̀ ni tọ́lọ́run rán ni Sunday The Igboho person God ẹ sent. pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus. Number 11. Number 11. The time you need faith more Àkókò tó nílò ìgbàgbọ́ gidi. is when the trial is getting so more strong. Nígbà tí ìdojúkọ yìí bá ń le koko sí i. But that is when you fail totally. Ṣùgbọ́n ibi tó o ti kùnà pátápátá eléyìí. ìgbà tí kíní yẹn wá ń ṣẹlẹ̀ wá máa ní ìyàwó ẹ ní ìyàwó mi lóyún ó ní kò jẹ́ kí n rówó orí ẹ ti níṣù orí ẹ ti gbalẹ̀ orí ẹ ti ṣe kíni. ìwọ mọ̀ wípé ohun tí Ọlọ́run fi gégùn fún Ábúráhámù nìyẹn ẹni bo ló wà oní Ábúráhámù oní Sárà tó fún mi òun ló ní kí ìgbà tó tún lọ́dọ̀ Sárà báwo ló ṣe Sárà ní èṣù tó fi sínú ọgbà pẹ̀lú wa òun ló ní kí n jèso òun lọ́lọ́run fi gégùn fún gbogbo wọn kò jẹ́ kó gégùn tó bá pé bó ṣe béèrè lọ́wọ́ wọn gbogbo wọn kúnlẹ̀ ní ẹ má bínú. ó mọ̀ pé àwọn àgbà máa sọ wípé ọ̀rọ̀ tútù á máa yọ òbí àìbọ̀lẹ̀ náà pé ọ̀rọ̀ wa ń kọ̀ǹpléènì wèrè ọlọ́run wa á dín ní ìṣòro yẹn dáadáa pé mo tó ń ṣe ó lọ bèrè ayé lọ́wọ́ Ábúráhámù ìyà tí mo fi jẹ ìyà tó sì fi jẹ Ábúráhámù títí dèní òun ni Ábúráhámù ṣe ń jẹ títí di èmi. Adams, go and ask from Ellen. ta ni mo máa ro tèmi fún. Am I going to complain to lẹ́yìn Ọlọ́run. after God? You need to be strong in the trial. O gbọ́dọ̀ jẹ́ alákìtìyàn nínú. má jẹ́ kí nǹkan kan wà láàrin ẹ̀ tọ́lọ́run máa fi padà hate ẹ̀. Don't let anything be in it before God. má jẹ́ kí nǹkan kan wà níbẹ̀ tọ́lọ́run máa fi padà sọ pé òun yẹ̀yìn sí ẹ nínú trial Don't yẹn. let God turn away from you. when you are facing strong trial. Tó o bá ti ń fún orúkọ ìdójú. Number 12. Ẹlẹ́ẹ̀kejìlá. Whoever be a friend to you Ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀rẹ́ sí ọ. is a friend to God
ó jẹ́ ọ̀rẹ́ sí Ọlọ́run. Whoever be an enemy to you ẹ̀kẹ́ tó bá jẹ́ is ọ̀tá an sí enemy to the Almighty. Ọlọ́run, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Number 13 here. No matter what is going on, àfẹ́mọ́ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀. I keep my trial on mo sì ń tẹ̀lé ìdojúkọ and my faith is on ìgbàgbọ́ mi dẹ̀ ṣì wà lójú in iṣẹ́ this struggling of Yoruba nation. nínú akitiyan orílẹ̀-èdè Yorùbá. Many may run for me. ọ̀pọ̀lọpọ̀ lè sá fún mi. Àwọn kan ti sọ pé no orúkọ mi l'Amẹ́ríkà ó ti cast. that my name in America has cast. They may run for me, wọ́n lè sá fún mi. but I'm telling you, but mo ń sọ fún ẹ wípé nígbà tó orúkọ mi cast l'Amẹ́ríkà, when my name rings bell in America ṣé ìgbà tó ń dárúkọ mi ṣé ibi ló dárúkọ mi fún mi? my name mention for evil Wọ́n ń dárúkọ mi fún ire ni. they mention me for good. Wọ́n sọ fún mi, wọ́n sọ pé bàbá yẹn sọ̀rọ̀ dáadáa. that man speaks well. Bí wo gbàdúrà fún mi. if you don't pray for me Ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá àti bàbá tó wò mí. fathers and mother worship me. Ojoojúmọ́ ni wọ́n gbàdúrà fún mi they lójoojúmọ́. pray for me all the time. Nítorí wípé because òtítọ́ ọ̀rọ̀ ti ń jábọ́ lẹ́nu. I speak the truth. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Wọ́n ò ní ìdí tí wọ́n fi lè mú mi. they don't have any reason for me to be arrested. Wọ́n rí mi ní ojú títì ni. if they see me on the Tí road mo wá protest. or I out for Tí n bá protest dẹ̀ bọ́ta wá protest. and if I protest Ẹ̀tọ́ mi ni. it is my Lábẹ́ fundamental òfin right Nàìjíríà. under the law of Kò Nigeria. tí ì kúrò níbẹ̀. it has not been Lábẹ́ òfin àgbáyé. in the universe. Ẹ̀tọ́ mi ni kí n bọ́ta. it is my fundamental Ká wá ní right to ohun come tíjọba out ń ṣe fún wa. and see what government is Kò tẹ́ wa lọ́rùn. we are not satisfied. Pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus. Then when experience Of our time was in the den of lion. Daniel ó rí ìrírí tó le nínú ìwọ kìnìún. Then when look beyond his immediate situation unto the redemption and his freedom. Daniel ó wò kọjá ìṣòro rẹ̀ tí tó fi rí ìràpadà àti ìtúsílẹ̀. if you believe in God bí o bá ní ìgbàgbọ́ nínú Olúwa in all you're doing, ní gbogbo ohun tó o bá ń ṣe. You will be saved a ó gbà ẹ́ là from all the plot of the world. ní ìdẹkùn àwọn ọ̀tá. many believe apps And root are heavens ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé ewé àtẹ̀gbẹ̀ ibi ni. due to what they teach them. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ wọn. It is not even. kò ń ṣe ibi o. Pàtẹ́wọ́ fún Jésù. làjúyọ. it's only the few That make it on this earth àwọn ènìyàn kúkúrú àwọn ló ṣe àṣeyọrí lórí ilẹ̀ yìí. with less stress. pẹ̀lú làálàá kékeré. Others it is with arch. ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú wàhálà ni. No one on earth kò sí ẹnìkan kan lórí ìlànà yìí succeed tó ṣe àṣeyọrí without story. tí ò ní ìtàn. Pàtẹ́wọ́ fún Jésù. O gbọ́dọ̀ ní ìtàn. Olóòtú àṣeyọrí ò nítàn. He said you are prosperous, you don't have a story. O láyé ò dá olóò nítàn. He said your life is not good, you don't have a story. Yẹ́ ò dẹ̀ sí nínú ayé dẹ̀ ni. Maybe you are not on earth. kò sí ẹni tó wà nínú ayé yìí There is no one on Tí earth ayé ẹ̀ tún bàjẹ́ náà bákan náà. that their life is ruined Tí kò sí ìtàn tó máa kọ and he sílẹ̀. has no story. Ẹ jẹ́ kó jẹ́ ìṣe. if you don't accept Defeat now. Bí o bá gbà wípé kọ́ borí rẹ, You will have a good story tomorrow. o máa ní ìtàn rere ní Nǹkan tó ṣe ọ̀la. pé mi ò accept defeat nìyẹn. That is why I do not accept defeat. I continue with my struggling. Mo ṣe ń kọjú sí wọn wàhálà. Even nígbà tí wọ́n ti gbé mísà wá táwọn ẹni tó gbé mísà lọ. After the mixer was stolen away, Sori pé mo fi ẹnu mo fi wá sọ̀rọ̀ níwájú yín. I came out to speak before you. I continue with my struggling Mo ṣì ń tẹ̀síwájú náà akitiyan mi. because I never accept defeat. Nítorí pé mi ò gbà pé kí wọ́n borí. Ẹni tí ò bá dẹ̀ ti accept defeat, If you don't accept defeat, ó máa ní ìtàn láti kọ. you have a story to write. Ẹ jẹ́ ó jẹ́ ìṣe. after all Lẹ́yìn gbogbo rẹ̀,
Daniel's status was elevated in the city. Ipò Daniel àgbéga nínú ìlú. Gbogbo lẹ́yìn gbogbo ìyà tó jẹ. After the suffering. Lẹ́yìn gbogbo ìrọ́jú tó rọ́jú. After the perseverance. Mo sọ níjọ́ Friday. I said on Friday. Wọ́n ní gbogbo àwọn ọmọ church tó rí yìí. That all the members you are seeing. Bí n bá fi bíbá yìí sílẹ̀ títí di December. If I live here to December. Bó ṣe rí yìí. The way it is. Wọn ò ní béèrè lọ́wọ́ mi pé kí ló kù. They will never ask me what is the next. Ẹ̀jẹ̀ ó jẹ́ ìṣe. Let it be your doing. Àsọtẹ́lẹ̀ jọ Friday. The prophecy on Friday. Òun ló ṣẹlẹ̀ ní àná. Happened yesterday. Mísà àwọn ọ̀gbẹ́ni tó wá gbé. You don't know the parent that took the mister. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Yet. Mi ò accept defeat. I've never accepted defeat. Àwọn tó ń gbọ́ mi wọn láwọn ò gbọ́ mi. People hearing me, they didn't say they didn't hear me. Bọ́ bá jí ẹ́ńjìnì lọ yẹn ò ní kí wọ́n jí ohùn mi lọ. If the engine is being stolen, my voice is not stolen. Nítorí kí n lè rí ìtàn rere kọ. Because for me to have a good story to write. After all, lẹ́yìn gbogbo rẹ̀. Daniel began to dine with the king. Daniel ó wá ń bá ọba ń jẹun. Lẹ́yìn gbogbo ìyà tó jẹ tán. After the suffering. Tó dẹ̀ dúró tì pé kò sí wà ó sọ. And he stand firm, there is no case for Lẹ́yìn it. gbogbo ìyà tí Ìdòwú jẹun. After the suffering, challenges he face. Ó sì máa padà bá ọba jẹun. You will see him in the king. Ọlọ́run ò sọ fún wa kó máa kú. God did not tell us that he is going to die. Ọlọ́run ò dẹ̀ bí àwọn bí àáfà yẹn ṣe analyse ẹ̀. Wọ́n ní tí kò bá kú máa gbọ́ mi o. The way their past said it. Wọ́n ní ó máa da aláàbò ara. He become disabled. Tí kò bá di aláàbò ara. He become disabled. Wọ́n ní ó lè jẹ́ lẹ́yìn 2023 lọ tó máa release ẹ̀ jáde. After 2023 he will release out. Ẹ jẹ́ ká wá dúró ká wá wu Ọlọ́run. And let us watch out and see God. Ènìyàn ń ṣe bí ènìyàn ṣe bí Ọlọ́run. Human being behaves like human being, but God behaves like God. Olúwa ṣe bí Ọlọ́run. Olúwa ṣe bí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ìdí tí ó yẹ pọ́lọ́run ti gbóhùn lẹ́nu yín nìyẹn. Ẹ jẹ́ kí n kọ orin kẹ́ ẹ lè tẹ̀lé mi. Let me sing before you fall. Èyí tẹ́ ẹ kọ gan kò correct. The one you sang is not correct. Olúwa ẹ ṣe bí Ọlọ́run. Olúwa ẹ ṣe bí Ọlọ́run. Torí ènìyàn ṣe bí ènìyàn ṣe bí Ọlọ́run o. Ọjọ́ ìṣe rẹ̀ jọ. Let it be your doing. Bí Daniel bá padà jókòó pẹ̀lú ọba. If Daniel sits with the king, Ó mọ̀ ní tó yẹ jókòó pẹ̀lú ọba. do you know reason? Wọ́n rí wípé They have seen it. ẹni tó larú iná táwọn gbé sílẹ̀ yìí kọjá kì í ṣe ènìyàn lásán. The person that passed through this trial is not an ordinary Wọ́n person. wá gba Ọlọ́run rẹ̀ gbọ́. They believe is God. Wọ́n gba Ọlọ́run rẹ̀ gbọ́. They believe is God. After all this, Lẹ́yìn gbogbo rẹ̀. the faith of Daniel become authentic to the people. Ìgbàgbọ́ Dánẹ́ẹ̀lì ó wá jẹ́ ìgbàgbọ́ tí àwọn ènìyàn gbàgbọ́. And the whole country said about him. Tí gbogbo orílẹ̀-èdè sọ nípa rẹ̀. Let us be worshiping the God of Daniel. Ẹ jẹ́ ká máa sin Ọlọ́run Dánẹ́ẹ̀lì o. Kò ní pẹ́ mọ́
àtọwà a máa sin kò ń ṣe ìdòwò lẹ́sìn ọlọ́run God of Daniel ọlọ́run tó pe Daniel ló ń sọ pa ẹ̀ tó kò ní pẹ́ kò ní jìnnà a tó máa sin ọlọ́run tó pe Ìgbòho ẹ pàtó fún In Jésù. thick of time, we are going to thank God that brought Sunday Igboho. ohun tí ò fẹ́ jẹ́ kó rí ni wípé tí ò fẹ́ kó rí bẹ̀ ni pé wọ́n fẹ́ jẹ́ kí àwọn wà lókè They want to be taught. wọ́n fẹ́ jẹ́ kó dọ̀ orúkọ ọlọ́run They yẹn don't want to hear that God. ọlọ́run yẹn jẹ̀kẹ̀rẹ̀ kó lè dédé wá ẹ máa gbọ́ pé nígbà tí ó fẹ́ pa Gòláyátì sọ́lọ́run ló lọ pa Gòláyátì fún rẹ̀ When he wants to kick kó Goliath, lè dédé wá èèyàn kan náà ni he sent a woman. ní ìgbà yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí pariwo ọlọ́run Dáfídì They are calling God of David. kò sí bó ṣe fẹ́ ṣe There's no way. ọlọ́run ò lè wá jẹ ẹ̀ṣẹ̀ God will never come, ó máa wọnú èèyàn kan ni enter someone, wàá wá sọ́kò ní gbọ́ and he will say, ẹbí asọ́kò ní gbọ́ family will say, you know ará this. asọ́kò ní gbọ́ You say, you know this. ọ̀rẹ́ asọ́kò ní gbọ́ Friend will say, you know this. ọlọ́run yẹn ló wọ inú ẹ̀ In that God that entered into nítorí pé kí wọ́n lè mọ̀ wípé for them to know ọlọ́run Dáfídì you are God of David. ẹ pàtẹ́wọ́ fún mi. Daniel 6 Daniel 6, gbogbo lẹ kàn bẹ́ẹ̀ 1 to 24. from 1 kàwé ó sì ṣe dídì inú ẹ jẹ́ kàwé dáadáa ó sì ṣe dídì inú sí Dárúsì láti fi ọgbọ́n fa ara balẹ̀ sórí ìjọba náà Yes. tí yóò wà lórí gbogbo ìjọba Kí ló wí? àti lórí àwọn wọ̀nyí ní alákòóso mẹ́ta Eh? Daniel sì jẹ́ ọ̀kan nínú wọn Yes. kí àwọn ààrẹ balẹ̀ tó lè máa dín fún wọn Uh-huh. kí ọba tó má ṣe ní ìpalára Kí ló wí? Daniel yìí sì borí gbogbo àwọn alákòóso Yes. àti ààrẹ balẹ̀ wọ̀nyí Yes. nítorí pé ẹ̀mí títa yóò wà lára rẹ̀ Uh-huh. ọba sì ń gbúròó láti fi ṣe olórí gbogbo ìjọba Yes. nígbà náà ni àwọn alákòóso àti àwọn ààrẹ baálẹ̀ ń wá ẹ̀sùn sí Dáníẹ́lì wọ́n sì ń wá lẹ́sẹ̀ kàwé nípa ọ̀rọ̀ ìjọba Uh-huh. ṣùgbọ́n wọn kò lè rí ẹ̀sùn tàbí ẹ̀ṣẹ̀ Yes, lọ́wọ́ yes, rẹ̀ yes, yes. níwọ̀n bí ó ti jẹ́ olódodo ènìyàn tó bẹ́ẹ̀ tí a kò sì rí ìṣìnà tàbí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ níbo ló wà? ẹsẹ̀ Kí ló wí? karùn-ún nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí wípé Uh-huh. àwa kì yóò lè rí ẹ̀sùn kan sí Dáníẹ́lì bí kò Yes. ṣe pé a bá rí sí nípasẹ̀ òfin Ọlọ́run ẹsẹ̀ kẹfà Kí ló ṣẹlẹ̀? nígbà náà ni àwọn alákòóso àti àwọn ààrẹ baálẹ̀ wọ̀nyí péjọpọ̀ lẹ́sẹ̀ kan náà lọ́dọ̀ ọba Yes. wọ́n sì wí báyìí pé kí Dárúsù ọba Dárúsù kí ó ọba, pẹ́ ẹ kó pẹ́ o. ẹsẹ̀ keje gbogbo àwọn olórí alákòóso ìjọba àwọn baálẹ̀ àti àwọn ààrẹ baálẹ̀ Yes. àwọn ìgbìmọ̀ Kí ló- àti olórí ogun jọ gbìmọ̀pọ̀ Ọdún láti pọ̀. fi òfin ọba kan lélẹ̀ Yes. àti láti pàṣẹ líle kan pé ẹnikẹ́ni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tàbí ènìyàn kéèyàn níwọ̀n ọgbọ̀n ọjọ́ Yes. bí kò ṣe pé lọ́wọ́ rẹ̀ ọba a ó gbé sọ sínú ìwò kìnìún. wọ́n mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Daniel máa gbàdúrà sọ́lọ́run ọba lọ ti wo gbogbo pé kí làwọn fẹ́ fi mú Daniel ọba lọ bá ọba jẹ́ ká ṣe báyìí ìwọ pàṣẹ wípé kò gbọdọ̀ sẹ́ni tó gbọdọ̀ gbàdúrà sí anywhere lẹ́yìn pé kọ́ wá béèrè pé àwọn fẹ́ jẹ oúnjẹ lọ́wọ́ ẹ̀ ó gbọdọ̀ gbàdúrà ó gbọdọ̀ ṣe kankan kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ kẹjọ ǹjẹ́ nísìnyí Yes. ọba fi àṣẹ náà lélẹ̀ Ó ti fi àṣẹ náà lélẹ̀. kí ó sì fi ọwọ́ rẹ̀ sínú ìwé Yes. kí ó má ṣe yí padà sọ pé látàyé àtijọ́ ni wà ọ̀dàlẹ̀ ti wà sọ bẹ́ẹ̀. ó wà nínú bíbélì náà má tọrẹ o ìwọ ni kò play along o kàwé. ẹsẹ̀ kẹjọ Kí ló wí? ǹjẹ́ nísìnyí ọba fi àṣẹ náà lélẹ̀ Yes. kí ó sì fi ọwọ́ rẹ̀ sínú ìwé Kàwé. kí ó má ṣe yí padà Yes. gẹ́gẹ́ bí òfin àwọn ará Médíà àti Péṣíà Péṣíà. èyí tí a kò gbọdọ̀ padà Kàwé. nígbà náà ni Dárúsù fi ọwọ́ sínú ìwé Ó sì fọwọ́ sínú àti ìwé. àṣẹ náà ẹsẹ̀ kẹwàá Bẹ́ẹ̀ni. nígbà Daniel sì ti mọ̀ pé akọ ìwé náà tán Yes. ó wọ ilé rẹ̀ lọ Yes. a sì ṣí ojú fèrèsè yàrá Yes, sílẹ̀ ó sì ṣí ojú sí fèrèsé à sí Jerúsálẹ́mù. ó Ó kúnlẹ̀ sì kúnlẹ̀. ní eékún rẹ̀ nígbà mẹ́ta Yes. lóòjọ́ ó gbàdúrà ó sì dúpẹ́ níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ń ṣe Bẹ́ẹ̀ni. nígbà àtijọ́ rí. ibi tó ti ṣẹ nìyẹn o ọba tó pé kàn gbọdọ̀ gbàdúrà òun wá fi yé wọn pé wẹ́ ló tẹ́ ẹ sọ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn pé kò tún ṣe nínú pé kó lọ ti wíńdò ẹ̀ bíbélì sọ wípé ó sì ṣí ilẹ̀kùn ó ṣí wíńdò yàrá rẹ̀ káwọn èèyàn lè rí ó wá kọjú sí bolo kọjú sí. ó kọjú sí ìhà Jerusalem ó kúnlẹ̀ ní eékún Ó kúnlẹ̀ ní rẹ̀ eékún rẹ̀. nígbà mẹ́ta lóòjọ́ ó gbàdúrà ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe nígbà àtijọ́ rí ẹsẹ̀ kọkànlá Kò yí padà. nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí Yes. rí ìwọlé Wọ́n wọlé. ó sì rí Dáníẹ́lì ń gbàdúrà Oh my ó God. sì ń bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run
ọlọ́run rẹ̀. Yes. ẹsẹ̀ kejìlá Ló ṣẹlẹ̀. nígbà náà ni wọ́n wá Wọ́n wá. wọ́n sì wí pé Ẹ̀hẹ́. níwájú ọba ní ti àṣẹ ọba pé Yes. kó ṣe pé ìwọ fi ọwọ́ sínú ìwé pé Yes. ẹnìkan tí ó bá béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run tàbí lọ́wọ́ ènìyàn kan Sórí. níwọ̀n ọgbọ̀n ọjọ́ Ẹ̀hẹ́. bí kò ṣe lọ́wọ́ rẹ̀ Sórí báyìí. ọba Ẹ́. pé a ó gbé sọ sínú ihò kìnìún ọba sì dáhùn. wọ́n mọ̀ ọlọ́run wá ju òkè lọ pàtó ọmọ Jésù. ọlọ́run tá a sọ ibi kí ni ó ju òkè lọ. kàwé gẹ́gẹ́ sì dáhùn kí ló wí? ó wí pé Ẹ̀hẹ́. òtítọ́ ni ọ̀rọ̀ náà Òtítọ́ ni o. gẹ́gẹ́ bí òfin àwọn ará ó Médíà. lè sọ̀rọ̀ yẹn mọ́rọ́mọ́ bẹ́ẹ̀ ni pé kò yẹ pé nǹkan tí wọ́n plan kó lè rí pé inú òkùnkùn ní gbogbo ìlú yìí wà wọ́n sọ mọ́nàmọ́ná bẹ́ẹ̀ pé bóyá lọ bọ́ba ọba dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ pé kò ṣe pé nǹkan táwọn jọ plan wọ́n jọ plan ẹni o wọ́n dìídì tìtorí ọ̀gbẹ́ni ó ti wọ́n pé máa pray wọ́n dìídì tìtorí ẹ̀ lọ ṣe lọ́ọ̀ yẹn ni káwé. ọba sì dáhùn ó wí pé òtítọ́ ni ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí òfin àwọn ará Médíà Yes. àti Péṣíà tí a kò gbọdọ̀ padà. Kí ló ṣẹlẹ̀? ẹsẹ̀ Kí ló wí? kẹtàlá nígbà náà ni wọ́n dáhùn wọ́n sì wí níwájú ọba pé Dáníẹ́lì ọ̀kan nínú àwọn ọmọ ìgbèkùn Júdà kò kà ọ́ sí ọba àti àṣẹ nítorí èyí tí wọ́n fi. èyí ìkọ́ ni wọ́n ti ń pẹ ẹni tọ́lọ́run rán ẹni tọ́lọ́run rán ni Dáníẹ́lì wọ́n kọ̀ bínú ẹ̀ tó pé wọ́n ní agbára kò sí ohun tí Dáníẹ́lì lè ṣe tí kì bá ń ṣe pé ọlọ́run tó yọ Sunday Igboho wọ́n ní agbára àyẹ̀tẹ́lẹ̀ wọ́n lè pa lẹ́sẹ̀kẹsẹ̀ kò sóhun tó fẹ́ ṣe ṣé wọ́n pààyàn nílé ẹ̀ àwọn èèyàn ti ṣe kí ni wọ́n ti kárí gbò wọ́n ní agbára kò sóhun tí wọ́n ò lè ṣe káwé. ọmọ ìgbèkùn Júdà kò kà sí ọba ọba àti àṣẹ nítorí èyí tí wọ́n fi ọwọ́ rẹ̀ sínú ìwé ṣùgbọ́n òun gbàdúrà rẹ̀ Yes. nígbà mẹ́ta lóòjọ́ Yes. ẹsẹ̀ Kí kẹrìnlá ló ṣẹlẹ̀? nígbà tí ọba gbọ́rọ̀ wọ̀nyí Tó gbọ́. inú rẹ̀ bàjẹ́ Inú rẹ̀ gidigidi bàjẹ́ ó sì fi ọkàn rẹ̀ sí Dáníẹ́lì. inú olórí burúkú bàjẹ́ nínú nǹkan tí wọ́n tọ́jọ́ plan inú ẹ̀ bá wọ́n gbé dodo tí wọ́n ń ṣe yẹn ṣe plan work irọ́ ló pa inú kọ̀ọ̀kan ò bàjẹ́ wọ́n jọ plan yẹn dodo tí wọ́n ń ṣe yìí àtọba àti ìjòyè àti olórí burúkú àti ok dodo àwọn tí wọ́n ò vote fún gan wọ́n lọ wọlé nínú chairman wọ́n lọ wọlé nínú councillor. ó sì fi ọkàn rẹ̀ sí Dáníẹ́lì Yes. láti gbà á sílẹ̀ Uh-huh. ó sì ṣe làálàá àti gbà á sílẹ̀ Kàwé. títí fi di ìgbà tí òòrùn wọ̀ Kàwé. ẹsẹ̀ Kí ló ṣẹlẹ̀? kẹẹ̀ẹ́dógún nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí péjọ lẹ́sẹ̀ kan náà lọ́dọ̀ ọba wọ́n sì fún ọba pé Yes. ìwọ mọ̀ ọba pé òfin àwọn ará Médíà àti Yes. Péṣíà ni pé Kàwé. kò sí àṣẹ tàbí òfin tí ọba fi lélẹ̀ tí a gbọ́dọ̀ yí padà Yes. ẹsẹ̀ kẹrìndínlógún nígbà náà ni ọba pàṣẹ Ó pàṣẹ. wọ́n sì mú Dáníẹ́lì wá Lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n sì gbé sọ sínú ihò Kò jù kìnìún yẹn lọ. ọba sì dáhùn Kí ló ó wí fún Dáníẹ́lì pé Ọlọ́run rẹ Ọlọ́run ẹni rẹ. tí ìwọ ń Tí wọ́n ń sìn sìn. láì sinmi Ẹ̀hẹ́. òun ó gbà ọ́ là. Ẹ pàtàkì fún Jésù. ọba regret action tó láka láti bẹ̀rẹ̀ wá pé ọba náà ni wọ́n lọ bá pé káwọn jọ ṣe kí ni káwọn wá ẹ̀sùn kan nígbà tó yá tó dé ibi orísun pé kọ́ ni pé Dáníẹ́lì ó padà lọ ṣerú yìí kó jẹ́ ìwọ kọ́ kò jẹ́ kí wọ́n sọ kí ni wọ́n yí máa ọba ṣe kí ni ọlọ́run yẹ́yẹ́ ṣe kí ni ó lè gbà ọlọ́run Sunday Igboho lè gbà ẹ lọ fọkàn yín balẹ̀ níbi kí tẹ́ ti ń gbọ́ wa ọlọ́run ẹ lè ṣe kí ni ọlọ́run mi lè ṣe kí ni ó lè gbà mí. pàtẹ́wọ́ fún Jésù. ẹsẹ̀ kẹtàdínlógún Kí ló ṣẹlẹ̀? a sì yí òkúta kan wá Oh my wọ́n sì God. gbé ka ojú ihò náà Oh. ọba sì fi òrùka ìdìdí rẹ̀ sàmì Oh sí i my God. àti òrùka ìdìdí Yes. àwọn ìjòyè rẹ̀ Yes. kí ohunkóhun má ṣe yí padà nítorí Dáníẹ́lì Kàwé. ẹsẹ̀ Kí kejìdínlógún ló ṣẹlẹ̀? nígbà náà ni ọba wọ ààfin rẹ̀ Ó lọ wọ ààfin ó rẹ̀ sì lọ. fi òru náà gbà àwẹ̀ Oh my bẹ́ẹ̀ ni a God. kò sì gbé ohun èlò orin kan wá síwájú rẹ̀ síwájú oorun rẹ̀. kò sì wá sí ojú rẹ̀ ẹsẹ̀ Oh kọkàndínlógún my God. nígbà náà ni ọba dìde ní àfẹ̀mọ́júmọ́ Yes. ó sì yára kánkán lọ sí ibi ihò kìnìún náà Yes. nígbà tó sì súnmọ́ ihò náà ó fi ohùn réré ẹkún kígbe sí Dáníẹ́lì Oh. ọba dá ó sì fún Dáníẹ́lì pé Dáníẹ́lì. Dáníẹ́lì ránṣẹ́ Ọlọ́run alààyè Ọlọ́run rẹ Oh my ẹni God. tí wọ́n ń sìn láì Ó tún sinmi pè ní á ẹlẹ́ẹ̀kejì. lè gbà ọ́ lọ́wọ́ àwọn Oh ìlú bí. My God ẹni tí ìwọ ń sìn láì ṣẹ́yìn sìn láì sinmi. We serve him without rest. sàn ìjọ sí àti ìjọ Friday á wá dàbí ìjọ tí àwọn rabbit wá ṣe service. Friday, the rabbits come for service. mo ti sọ lẹ́ẹ̀kan pé béèyàn kan ṣorí burúkú kò sóhun tó kàn mí I said it earlier, if you are unfortunate, I'm less concerned. béèyàn kan dẹ̀ ṣoríire náà kò sóhun tó kàn mí. If you are fortunate, there's Ṣé no Ọlọ́run less tèmi concerned. gan kò dá ìṣeré dúró nínú ayé Because mi. my own God will not stop good things in my life. ó ní ẹni tí ó sì ń sìn. padà sẹ́yìn. nígbà tí ó sì súnmọ́ ihò náà ó fi òréré ẹkún kígbe sí Dáníẹ́lì pariwo jáde. ọba ó fi òréré kígbe sí Dáníẹ́lì ọba dáhùn ó sì wí pé ọba dáhùn ó tún Dáníẹ́lì pé Dáníẹ́lì. ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọlọ́run alààyè. Ọlọ́run rẹ ẹni tí ìwọ ń sìn láì Tó sinmi sìn. á lè gbọ́ lọ́wọ́ àwọn kìnnìún láì bí. sinmi kẹ́yìn sin Ọlọ́run láì sinmi. Are you serving God tó fi fẹ́ kù without ceaseless?
tó fi fẹ́ dẹ ló. I will call him. ṣé ìwọ tó ń wò mí ṣé o sìn láìsinmi? You that you are serving, are you serving without? ìwọ tó jókòó yìí àti àwọn màmá tó ń sùn yìí ṣé wọ́n sìn láìsinmi? Are you serving him? tó fi fẹ́ pè tó fẹ́ jẹ ẹ. That you want to call him and will answer him. Kẹ́wé. ẹsẹ̀ ogún lé Kí ló ṣẹlẹ̀? nígbà náà ni Daniel wí fún ọba pé kí ọba kí ó pẹ́ ọba pẹ́. ogún lé méjì ọlọ́run mi ti rángẹ́lì rẹ̀ ó sì dí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí pàtẹ́wọ́ fún Jésù. kó tó wá ọlọ́run mi ti rángẹ́lì rẹ̀ Yes. ó sì dí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára. bí bá kó kà mí sí ni wọ́n lọ́wọ́ inú status mi lọ́wọ́ inú status mi ní nínú status mi ní workshop wà á rí i pé ọkùnrin lọ́ọ̀yà yẹn sọ wípé ìdí tí ẹjọ́ yẹn fi lọ bó ṣe lọ yẹn ni wípé ìkíní àwọn ò lè sọ ọ̀gbẹ́ni yìí sílẹ̀ ìkejì tí àwọn bá dí ọ̀gbẹ́ni yìí padà sí Nàìjíríà wàhálà máa ṣẹlẹ̀ láàrin Nàìjíríà àti àwọn Kútọ̀nù Kútọ̀nù tó rí yẹn gangan ọ̀rọ̀ Sunday Ìgbòho ó mú wọn ní ọkàn ju Nàìjíríà lọ ìkejì ni ìkẹta ṣó ń gbọ́ mi that is Ọlọ́run ti dé bẹ́ẹ̀ kóhun tó ṣe kí ni kóhun tó débẹ̀ ìkẹta ní pé ìdí tí ó ní ká máa rò wípé inú prison ó ní tó pé kí ni táwọn bá fi sílẹ̀ kó máa rìn ní ìta gbangba ó ní wọ́n lè yìn ní bọ̀pá ó ní tó bá yìn ní bọ̀pá talafẹ́ mu ó ní kí dodo wọ́n máa rò pé inú prison lọ ní kó lọ jókòó sí o ó ní ìdí tí wọ́n ṣe lọ gbé sí wọ́n lọ tọ́jú ẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ti bí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára gẹ́gẹ́ bí àti rí mi láláìṣẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ti rí Sunday Igboho láláìṣẹ̀ ní iwájú yín ṣé ẹ̀yin ò ṣẹ̀ báyìí ẹ̀yin tẹ́ wá tí practice lánàá tí ẹ ò prepare abẹ́ni ṣe máa rí ṣẹ́yìn ò ṣẹ̀ níwájú rẹ̀ Olúbùnmi àbó òráyé mi bí òráyé mi bí àbó òráyé mi bí ẹ̀yin tẹ́ ẹ wá sí practice lánàá tí ẹ ò prepare bẹ́ni ṣe fẹ́ lọ ẹ jẹ́ ká máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ tí mo mọ̀ wípé lẹ́yìn ohun gbogbo Ọlọ́run ló máa ṣe kí ni òun ló máa gba ògo. Kàwé. gẹ́gẹ́ bí àti bílẹ̀ ẹ̀ṣẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ̀ pẹ̀lú ọba èmi kò sì ṣe ohun búburú kan nígbà náà ni ọba yọ̀ gidigidi ó sì pàṣẹ pé kí wọn kí ó fa Daniel jáde kúrò nínú ihò bẹ́ẹ̀ ni ó fa Daniel jáde kúrò nínú ihò. ó kàn fẹ́ tẹ́ ìfẹ́ inú àwọn ọba ìjòyè tó ti gba rìbá ó fẹ́ tẹ́ ìfẹ́ inú wọn kọ́ lè pé òun sọ̀rọ̀ àbí sọ pé ẹnu ẹ̀ náà làṣẹ wà nígbà tó rí pé nítòótọ́ ọ̀gbẹ́ni tí wà nínú wo kìnìún kò sóhun tó ṣe látẹ̀ nǹkan kìnìún sì ń baṣọ rẹ̀ kìnìún ló ń dó oúnjẹ fún kìnìún ló ń baṣe lójú ẹ̀ kìnìún ló ń nojú ẹ̀ kìnìún ló ń nu bàtà kìnìún tún fọṣọ fún ẹ pàtàkì Jésù. kò sí rí ìpalára lára rẹ̀ yóò gba Ọlọ́run rẹ̀ gbọ́ ọba sì pàṣẹ pé kí á mú àwọn ọkùnrin wọn ní tí ó fi Daniel sùn tó fi Daniel sùn gbé wọn sọ sínú òkè. ẹ bá tẹwọ́ mi jẹ́. ní sùúrù ṣé kò rí bẹ́ẹ̀. àbá kàrí àbíkílẹ̀ tí korúkọ ẹ̀ àbí àbíkílẹ̀ korúkọ ẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n fi Sunday sùn àyíbẹ̀kọ́ wọ́n ti suspend wọn lánàá pàtó fún Jésù. kò tán síbẹ̀ o Olúwa sọ fún mi lánàá kẹjẹ kó wà nínú ìwé ìrántí ó láwọn èèyàn lérò wípé ogun Biafra ló máa jà Nàìjíríà Olúwa ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ló lérò wípé ogun Yorùbá nation ló fẹ́ jà Nàìjíríà ó di mélòó ó di méjì ó ní ogun ẹ̀yin máa jà ẹ̀yin afojú ara yín nítorí pé wọ́n máa kọ̀ láti lọ bí àwọn ará bí yẹn fún Amẹ́ríkà tí wọ́n bá dẹ̀ ti kọ̀ láti bí àwọn ará bí yẹn fún Amẹ́ríkà wàhálà ṣe kí ni ẹ pàtẹ́wọ́ fún Jésù. Amen.
gbé wọn kàwé ẹ gbé wọn. àti àwọn ọmọ wọn. àtàwọn ọmọ wọn náà. àti àwọn ajá wọn. àtàwọn ayá wọn. ọmọdé ìsàlẹ̀. Oh my God. Yes. wọ́n tún fọ egungun wọn tún. Amẹ́ríkà máa fọ́ egungun wọn títí á wá lọ sọ wọ́n sínú ẹ̀wọ̀n 30 years. kọ́ tó padà dé kọ́ Ọlọ́run á ti gbé Sunday Igboho sórí àdúgbò. Ọlọ́run ò gbọ́ àdúrà yín. nígbà náà ni Dárúṣù ọba. Yes. báwo tí mo gbé ènìyàn orí rẹ̀. Yes. ó wà ní gbogbo ayé pé. Yes. kí àlàáfíà kó máa bí sí fún yín. Ẹ jẹ́ kí àlàáfíà kó máa bí sí. ó pàṣẹ pé. Mo pàṣẹ fún yín pé gbogbo ìgbèríko ìjọba mi kọ́ máa wárìrì kó sì máa bẹ̀rù níwájú Ọlọ́run dànù ẹ̀yìn ẹ pàtẹ́wọ́ fún ọba wọn. Ògo ni fún Baba, ògo ni fún Ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí wọn. Ògo ni fún Baba, ògo ni fún Ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò tún wà láti wọ́n ṣe, ó bẹ́ẹ̀ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Ògo ni fún Baba. Ògo ni fún Ọmọ. Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò tún wà láti wọ́n ṣe, ó bẹ́ẹ̀ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Níbikíbi tó wà tí wọ́n tó ń gbọ́ wà lọ́wọ́lọ́wọ́. Wherever you are and you that you are listening to us, Jẹ́ orí ọkàn rẹ bá. bow your head. Béèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ask what you want of God. Ṣùgbọ́n But jẹ́ kí n sọ fún ọ. let me tell Láì you, ní ìgbàgbọ́ without faith, tó ní iṣẹ́ nínú with what? tó lè jèrè nínú ayé. You can never gain in this Tó o world. tún lè jèrè ìjọba Ọlọ́run. And the same way, the kingdom of Béèrè God. tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Béèrè ohun tó fẹ́ lọ́wọ́ àdánisí ayé. Ask from your creator. This is the hour láti béèrè lọ́wọ́ Ọlọ́run. Àkókò láti béèrè nìyí. Jésù Olúwa wa. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ohun tí wọ́n ń pè ní Olúwa kó kọ̀ǹfàmù ẹ̀. God does not know the meaning of God's Ọ̀pọ̀lọpọ̀ confirmation. ni kò mọ ohun tí à ń pè bẹ́ẹ̀. Majority of people do not know that. Ọ̀pọ̀lọpọ̀ ń lérò pé orúkọ mi ni wọ́n ń pè. They think they mention my name. Ohun tí wọ́n ń sọ ni wípé What they are saying, àdúrà tá a gbà yẹn the prayer we render, kí Ọlọ́run that kó God kọ̀ǹfàmù should ẹ̀. establish. Orúkọ mi kọ́ ló ń pè o. It is not my name. Ẹgbẹ́ òun Olúwa. According to the Báyìí voice. lọ́lọ́run àwọn ogun wí. That is our rules. Ìjáde yín lónìí. For praying out today. Ìjáde yín lọ́sẹ̀ yìí kò ní mú ìnira wá fún yín. Ẹgbẹ́ òun Olúwa. Àtiwọ́ tó ń wò mí, àtiwọ́ tó wà ń bí. August torí yìí ohun tó nira fún ẹ láti ṣe nínú oṣù méje sẹ́yìn tó nira fún ẹ láti ṣe nínú oṣù méje tó kọjá sẹ́yìn lórúkọ Jésù August máa fún ẹ lórí ọ̀fẹ́ àti ìrìnsẹ̀.
wa ni èyí kì í ṣe ohun ènìyàn ẹ gbọ́ ohùn Olúwa gbólóhùn àsọtẹ́lẹ̀ kẹta ni nínú Ọgọ́sì tó wà yìí ẹ jẹ́ kí n kú sọ báyìí àtọmọ kékeré inú yín àtàgbà inú yín gbogbo bíkíbi tẹ́ ti ń wò mí ẹ̀yin tẹ́ wà níbi tá a jọ ń ṣe sáfìsì yìí lórúkọ Jésù ò ní kábàámọ̀ kó wọnú Ọgọ́sì lọ.